ayé Ọbásanjọ́ nígbà náà wọ́n ń pe bàbá kan ní Payim tó jẹ́ bàbá yẹn jẹ́ Senate President nígbà yẹn àwọn ìṣẹ̀lẹ̀ kan náà ló wà tó ń lóbùdù náà wípé àwọn ò tọrọ nígbà yẹn tí bàbá wọn gbé. Nǹkan tá a bá ní afẹ́ lẹ gbọ́dọ̀ ṣe n tá a bá ti fẹ́ tẹ́ ẹ bá ti ṣe lẹ́yìn. Evan Enweren àwọn náà tún ṣe tiwọn wọ́n tún gbóhùn jáde nígbà náà ẹ̀yin náà ti Senate President ti iye Senate President tí bàbá Ọbásanjọ́ lò nígbà yẹn. ọ̀rọ̀ pé n tá a bá ti fẹ́ tẹ́ ẹ bá ti ṣe a máa gbọ́ yín jáde ohun tó ń ṣẹlẹ̀ lọ́rọ̀ Ẹdó yìí kò ṣe tí Adámáwá jọ sí ní ayé bàbá wájú náà. àsìkò yẹn ló yẹ kí àti dìde ká máa òtítọ́ ọ̀rọ̀. àbí àkọjá lọ sòtọ́ ọ̀rọ̀ fún wa kí wọ́n gbọ́. ẹ ṣe. àbáwa nìkan la wà lágbàáyé. ẹ ṣe. ṣé bí Amẹ́ríkà ń gbọ́ wa bá a ṣe sọ́dọ̀ ń gbọ́ wa. ṣe wá ń kọ́mrẹ́ ìlú yóò báyìí. àmọ́ ọlọ́dún kílẹ̀ fẹ́ yín ṣẹlẹ̀. ẹ ṣe rí gbogbo tí ń fa tí ń ṣẹlẹ̀ yìí tí àbá ní wí àwí kẹnu ọmọ bò yóò tún mọ kì í ṣe pé ó dìgbà tí òfin wa bá yí padà àwọn wo ni ó yí òfin wa padà àwọn National Assembly àti House of Representatives kẹ́ni kó kùnú ẹgbẹ́ kan kó bọ́ sẹ́gbẹ́ míì tí ó bá sí òfin tó ṣe pé tó bá ti kùnú ẹgbẹ́ kan Ọbaṣẹ́kì ó kò ní APC ó bọ́ sí PDP ó sì tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀ pé PDP ẹ̀mú candidate wa APC ìwọ náà máa lọ sí kí ideology kí ni ẹgbẹ́ yìí ti ẹ̀dúró lé lórí gan. ó túmọ̀ sí pé àníkásá ti wọlé. kásá ti wọlé ni lẹ́yìn ẹbí mo ṣe sọ̀rọ̀ ni pé tí kò bá sírú pé kófin ó wà national level kò máa separate wọn ìwọ tó o bá ti kú ònú ẹgbẹ́ kan kọ̀wé fipò rẹ lẹ̀ tó o bá ti bọ́ sínú ẹgbẹ́ mi pẹ̀lú ipò tí ń bẹ lọ́wọ́ rẹ. ṣé lórí bàbá lórí ọ̀rọ̀ tí kejì mi sọ ẹ má jà tanra wa kò yẹ kó lè jẹ́ pé House of Assembly APC lọ́pọ̀ jù mbẹ́ báyìí àwọn lọ́pọ̀ jù bẹ́ẹ̀ tí ẹ lè yọ ẹnikẹ́ni tí ẹ lè yọ gómìnà tí ẹ lè yọ speaker ìbò tẹ́sí fẹ́ẹ́ dì nísìn ta ni ó fẹ́ fọ́ mi ìyẹn díjà yìí lẹ́nu. wọ́n láwọn akáǹsì òjò wọ́n láwọn ọkà wọ́n bá ń bá lọ báyìí. ta ni ó fẹ́ fọ́ mi ta ni ó fẹ́ fọ́ mi. ta lè fẹ́ fi sí di àpótí. kò lè ó yẹ kó ṣe pé ndókò tó kámẹ́lá lánàá ni pé gbàm tí bàbá tó fọwọ́ sí kò sí tí bàbá fẹ́ ṣe bàbá rẹ Muhammadu Buhari lábẹ́ ti fọwọ́ sí Isa Ayamu pé ọ̀yà mọ̀ so wọ́n ti fọwọ́ sí ọmọ ẹgbẹ́ wọn ni etí mò ń sọ ni pé ó yẹ kí wọ́n tún kínní yìí ṣe kí wọ́n pe bàbá lọ láṣẹ jù lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. pé kí nǹkan orí ni kó nǹkan ó lè lọ. stakeholders nípínlẹ̀ Ẹdó wọ́n dẹ̀ ní lọ́balọ́ba nípínlẹ̀ Ẹdó alágbàkí wà lọ́jà kórí ọwọ́. bàbá gidi máa bẹ̀ tó bá jágbà gidi. àwọn bàbá ń bẹ́ẹ̀ tó jẹ́ bàbá gidi àwọn ló yẹ kí wọ́n pè wọ́n. kíní kan bẹ táwọn olóṣèlú ò ṣe tó yẹ kí wọ́n ṣe. ẹ jẹ́ ìbájọ wà ní ẹgbẹ́ kan náà. tí ẹ bá já látakò ẹ má takò wọn ẹ má bà àyàn jẹ́ jù
tó o bá bàjẹ́ jù ó tún lè dọ̀la irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí ìyá mi nísìnyí báyìí. tó ní ìkìlọ̀ ti jẹ́ Ọbaṣẹ́kì tó lò lọ́dà jù lágbàáyé ẹ wá wò fáìsì fàtà báyìí. wọ́n tún bẹ̀bẹ̀ kiri ẹjọ́ báyìí pé ẹjọ́ ẹ má bínú mo ṣe omi gbé ní. tó yẹ kó rí bẹ́ẹ̀ tó mọ̀ ìpá àwọn òtútù padà pàpàpàpàpà. òṣèlú ilẹ̀ wa. ẹ jẹ́ kí ọba ẹ jẹ́ àdójú ọjà tá a bá padà dé káwọn ará. Àmàlẹ́jì orúkọ àwọn gẹ̀ẹ́sì àti tọ́kítẹ̀. Ó yẹ káwọn gẹ̀ẹ́sì náà tún wà dé. Àdìmúná arábìjọ ló ní sọ àwọn ewé àtẹ̀gbẹ́ ilé wọn ni wọ́n fi bẹ̀ lọ ẹ̀. Àdìmúná arábìjọ takọtabo. Ìyá àdìmúná arábìjọ ní ká bèrè fún àjọ NAFDAC tó lù lóòótọ́ ló dára lágbo ara. Bàbá sí ẹgbẹ́ ilé rẹ̀ ṣe. One of them today, ẹ máa bá àwọn nọ́mbà yìí 0906 700 9796 lẹ́ẹ̀kan sí 0906 700 9796 tàbí 0811 339 àwọn náà ló máa fi 0811 339 àwọn náà ló máa forúkọ wọn sí. nàpàkọ́ ni lóòótọ́ kì í ṣe sùn ẹ̀dẹ̀. tí wọ́n bá tó ráyè. gbogbo ẹ́ńjìnì tásẹ̀ dáadáa bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́ mákòyà tó bá ṣe bí ẹni rárá tára rẹ̀ ò ṣe déédéé pinnu ló kàn yára rẹ̀ ò Benetton cleanser ní kò sẹ́mu agbanúgbàdé kọkẹ̀dẹ̀kẹ́dẹ̀ ara dànù Benetton jagunlabi pankokui ọ̀rẹ́ ara tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló lè lò ọ̀sọ́kùnrin sóbìnrin dò pépé Benetton cleanser atẹ́sẹ̀ṣe maradami kóró sí Benetton cleanser kìkìdé gbó ilé ìtajà ògùn jákèjádò ilẹ̀ Nàìjíríà a sì ń wá alágbàtà fún Benetton cleanser pé nọ́mbà code demand 08034051533 08034051533 iléeṣẹ́ ẹ̀mí wọn naturalist lóṣèlú Benetton cleanser. Gómìnà wa sáà Ọlọ́run gbogbo ènìyàn ẹ pàdé wòlíì fúnra àkókò yìí wòlíì Festus Ọlábàmíjì Oyèṣọlá olóyìnbó ọmọọba Jésù láti ìjọ Fẹ́lẹ́tìfọ̀ Disciple Gospel ẹ̀kọ́tà àbúrò àkàrà Ìbàdàn lórí ètò àkókò nínú wa agbára Ọlọ́run ní gbogbo ọjọ́ Sunday nídìí àgbà méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún 7:50 lórí ìkànnì tá a wà yìí lágbẹ́rú 96.7 òtítọ́ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ lọ́sọ̀rọ̀ ní àgùlà pẹ̀lú ìwàásù tó yí ọ̀kan padà lórí ètò àkókò nínú wa agbára Ọlọ́run lẹ́yìn ti gbọ́ ìjọ ẹ̀kọ́tà àbúrò àkàrà ló tó nígbọ̀wọ́ ẹ̀ wòlíì Festus Ọlábàmíjì Oyèṣọlá ló mọ̀ fọ̀rọ̀ wọ́n fọ̀ wá. olóhùn tí ẹ̀rù pé òun kọ̀ wá fà wọ́n tó fi déètì òun tó sáìn. Johnson Oluniyi Ajulo is a man ordained and sent by sponsored by Jesus Generation Ministries Incorporated, also known as Holiness Bible Church, Ibadan. Pastor Johnson Oluniyi Ajulo has the commission to preach the undiluted word to bring this generation to the knowledge and power of God on Voice of Revival every Sunday at 6:45 p.m. on Lagelu FM 96.7. A word from God can change your destiny for life. Jesus is Lord. Hello, loco. a lọ ẹ̀kan ní 45 láti lè kí n lọ bá wọn 45. àtẹ́lẹwọ́ wọn ẹsẹ̀ wọn àti ara wọn láti lè mọ bí wọ́n ṣe dáadáa bí a ti wọ́ àwọn ọjọ́ ìkejì máa lọ ní 45 láti lè kí n lọ bá wọn 45. ẹ̀jẹ̀ nálọ́bàtì olómi kún fún oríṣiríṣi èròjà aṣara lóore bíi iron folic acid àti àwọn vitamins lọ́wọ́ òòjọ́ wọn wọ́n ṣiṣẹ́ pọ̀ fún àkójọpọ̀ ẹ̀jẹ̀ àti iron nínú ara ó dára fún gbogbo ẹbí àti aláboyún àwọn tí wọ́n ń tọ́mọ lọ́wọ́ ọmọdé àti àgbà. gbìyànjú láti lo oògùn ẹ̀jẹ̀ nálọ́bàtì olómi lónìí kò tí rí dájú pé ó kà ní pélébé tó wà ní ọkọ̀ kí o tó lò ó. oògùn ẹ̀jẹ̀ nálọ́bàtì fún ìlera ara pípé. àwọn iléeṣẹ́ Nalis Pharmaceutical Limited ló ṣe ó sì wà káàkiri gbogbo ilé
ìtajà òògùn ní agbègbè rẹ. ẹgbẹ̀rún kìíní ẹgbẹ̀rún kejì ẹgbẹ̀rún kẹta ẹgbẹ̀rún kẹrin ó ti á dọ́bẹ̀ wáyé. ọ̀rẹ́ wa tó ti ń sẹ́lẹ̀ epo ni. ilé epo kọ́ ilé ọ̀yìn ni Bidel construction ló ṣe. gbẹ̀ngbọ̀n pa sọ̀mọ̀ pé gbogbo nǹkan ti di rọrùn ayé òfòpò kan kéré mọ́. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta masínì tí pòkúta iyanrìn àti sẹ́mẹ́ǹtì papọ̀ tí sẹ́ọ̀sì yìí mọ́ra wọn bí mọ́ra wà ní Bidel construction kó wọlé. bó ni wọ́n ṣe wá dòwò fún nígbà tí mo ṣe bíríkìlà. jẹ̀jà ọ̀tán ẹgbẹ̀rún kan náírà ti ń dúró dí ọ lórí masínì kan tó bá sàlátọ̀nà gbígbà rẹ̀ lọ́dọ̀ Bidel ọwọ́ àníṣe pẹ̀lú iye masínì tá bá gbà láti pàṣẹ rẹ̀. nísòro ó túmọ̀ sí pé tí wọ́n bá gba gbogbo 500 láti pàṣẹ rẹ̀ á fẹ́ mílíọ̀nù dúró dè mí. iṣẹ́ ń já. gbogbo kọ́lékọ́lé àgbálẹ́kọ́ àtẹni tó nílò concrete mixing machine Bidel construction ti kó wọlé lọ́pọ̀ yanturu fún gbígbà lówó péréte. bàbáńbárí ẹ̀ ní wípé Bidel construction kájú ẹ̀ láti gbówó kalẹ̀ fún èyíkéyìí àkànṣe iṣẹ́ kàn sí wọn lọ́pọ̀pọ̀nà high court ring road Ìbàdàn 08180702938 Bidel construction wọn kì í jánikulẹ̀. ó ṣe ń lọ ó ṣe ń lọ ó ṣe ń lọ ó ṣe ń lọ. ẹ káàbọ̀ padà láti ojú ọjà bó ṣe ń lọ lẹ́tọ̀ pẹ̀lú Àjíbọ́lá Akínyẹ̀fà olúwa tí ń tàn tí ò lè tán lára gbogbo òkúta lọ́ọ̀ni òkúta táwọn ọmọlẹ́kọ̀ọ́ lẹ́tọ̀ padà sí pàtàkì ìpínlẹ̀ ẹ jẹ́ kí n gba àwọn ìpè díẹ̀ nítorí ẹ̀yin náà ó lè mọ bí ẹ lè dá sí ibi ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà yìí tó lè dúró kó tó di pa àlọ́ sábàlá mi ẹ̀ ló ẹ káàárọ̀ o. ẹ máa kú sí ọpọlọ. ẹ kú ojúmọ́ o. Ọlọ́run ọpọlọ rẹ níjọba ọmọ Àjíbọ́lá Adémọ́lá Òkìlò láti ilé ìwà. ẹ ṣeun. ṣé gbogbo bẹ yé yẹn rẹ náà bàbá ọlọ́gbà ẹ̀ gbogbo àdúrà pẹ̀lú orí yẹn lè. ṣé ó ti tó àwọn ní ìlànà ìyáàbẹ̀ ìfẹ́ ìdókè wáyà kan wá fẹ́ pàṣẹ papọ̀ kí ló dé kẹ́rí tí òṣìṣẹ́ ọmọlẹ̀ lórí àmì lẹ́nu mi ò ní mi ò lẹ̀ ní mi ò rí bẹ́ẹ̀ láti sọ pé òṣìṣẹ́ ọmọlẹ̀ ti dàpọ̀ ní wa. kẹwàárí o. lọ́dọ̀ tèmi ìgbàgbọ́ bẹ́ẹ̀ rárá àti rárá kì í wá ṣèjọba yìí nìkan tàbí ìbò tààdì yìí nìkan gbogbo títí ń wá ní ìlàtẹ́yìn Jíbọ́lá wọ́n jà tara wa on count ṣùgbọ́n 90% count àwọn ìpínlẹ̀ mi ò count tàwọn wọ́ọ̀dù mi ò count tàwọn ìjọba tí gbogbo mi sì wà tí ò ní count ó di bẹ́ẹ̀ lérí. kangaroo díẹ̀ díẹ̀. ẹ yọ ọmọ wọ̀ ọ́. wọn fi bẹ́ẹ̀ nǹkan ìdìbò tó ń dì ní orílẹ̀-èdè wa mo rántí nígbà kan ní state mi tó ń ṣe local government chairman lásán ló ni wọ́n fẹ́ ṣe election yẹn o wọ́n dìdì kó ìbọn wá sí polling booth wọ́n dẹ̀ fi ìbọn lé gbogbo àwọn tá à ń bẹ̀ dànù wọ́n dẹ̀. ọ̀rọ̀ àdúgbò ló sọ pé lágbájá báyìí la fẹ́ dìbò fún ẹni tá a fẹ́ dìbò fún yẹn wọ́n já dìbò fún so kangaroo ló pọ̀ jù níbẹ̀ nínú ìbò Nàìjíríà. káwọn aráalé náà kọ́ máa rókè lọ́kàn gbogbo wa
ká máa wò ó kíjọba náà dẹ̀ máa gbọ́ torí wípé tá a bá ń bá lọ báyìí lọ́dún mẹ́rin tí ó dàbí pé ẹ̀ ń yí koto lójú kan ẹ̀ tẹ̀síwájú nínú òṣèlú ṣe mọ̀ ọ yẹ kó lóṣèlú kó tiẹ̀ máa bẹ̀rù pé àwọn àníyàn mi ò wọ́n yọ mi ò tí ń bá ṣe dáadáa kì í ṣe pé kó o kàn tọ́jú àwọn tọ́jú àwọn tó bá tó ti padà dé wọn ó tó fawọ́ rẹ òkè. láyé táwọn ẹ̀rí táwọn aṣòfin fo fẹ́ǹsì wọnú ilé ìgbìmọ̀ aṣòfin abẹ́tí gbàgbé. ìyẹn ọ̀dà o. nígbà tí àwọn ọmọ kó security sọ́nà torí pé àwọn aṣòfin kan torí pé wọ́n di kámpù lọ sí opposition party. ìyẹn ọ̀dà o aráàlú ló yẹ kó ní agbára yẹn lọ́wọ́. ó ní mo ní láwọn orílẹ̀-èdè tó. à ń rọ ẹ̀yin olóṣèlú ẹ lọ yí padà torí pé bí abadé yìí kò lè ràn wá lọ́wọ́ láti máa bá lọ báyìí Nàìjíríà. yes ẹ̀yin kọ́mìrì ẹ ṣe láàárọ̀ ìta àpẹyìn tẹ̀ jẹ́ wa ojú ò ní ti yín o. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ á lọ sílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ àlejò wa ti dé alága fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìṣúná nílé ìgbìmọ̀ asòfin nípínlẹ̀ Ọ̀yọ́ a fẹ́ tanná wo ibi odò kúndé níbẹ̀ ẹ kú kalẹ̀. mo fẹ́ mọ portfolio wọn sà. Chairman on appropriation. tó ẹ̀yin èèyàn wa alága wọn ti dé ọ̀dọ̀ wa báyìí ṣùgbọ́n kó tó tiẹ̀ di pé mo bẹ̀rẹ̀ sí ní béèrè ìbéèrè lọ́dọ̀ wọn kí ṣàlàyé yìí kí n kọ́kọ́ ṣe àwọn àlàyé yìí fún gbogbo ọmọ Nàìjíríà náà alága you are welcome. ǹjẹ́ lẹ mọ̀ wípé ọ̀rọ̀ owó yíyá Nàìjíríà ó sọ sí ni lẹ́nu ó bùyọ̀ sí ìdí sì ni wípé owó yíyá ti fẹ́ di pattern wa ó ti fẹ́ di àṣà wa ó ti fẹ́ di ìṣe wa lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ federal government ní December 2012 7.5 trillion naira ó ní owó tí Nàìjíríà tó jẹ sọ́rùn ní December 2013 10 trillion ni wọ́n tún sọ owó yẹn dà dípò kí wọ́n san owó tó wà nílẹ̀ kí wọ́n ṣe gbà pé Nàìjíríà kò ní gbèsè lọ́rùn mọ́ adẹ́ntà ipò December 2014 owó yẹn di 11.2 trillion December 2015 PDP fi kalẹ̀ ní 12.6 trillion APC gba ìjọba lọ́wọ́ wọn dípò káwọn náà sanwó yẹn 2016 owó àjẹsọ́nù di 17.3 trillion December 2017 owó yẹn di 21.7 trillion December 2019 owó tí Nàìjíríà jẹ gbèsè wa ó di 24.3 trillion ní December 2019 gbèsè wa di 27.7 ní March 2020 gbèsè wa di 28.6 trillion. ẹ̀yin ọmọ Nàìjíríà ọ̀run kọ́ máa ṣẹ̀ sọ́ ọ̀run èsì kọ́ta ọjọ́ ọ̀la àwọn ọmọ sóko ẹrú níbo là ń lọ lórílẹ̀‐èdè yìí gan ǹjẹ́ nǹkan tá a ní àlùmọ́ọ́nì wa só yọ lára wa ṣá àbáwọn kan ló kàn ń kó sábẹ́ tí wọ́n dẹ̀ ń promise wa lórí asán ẹ jẹ́ ká tiẹ̀ ká wálé nípínlẹ̀ Ọ̀yọ́ nítorí pé alága fún ẹ̀ka ètò ìṣúná nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti wà pẹ̀lú wa láàárọ̀ yìí ẹ jẹ́ kí n máa kí wọn káàárọ̀ ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀. ilé ìgbìmọ̀ asòfin ẹ̀kẹsàn-án èmi sì tún ní alága ilé lórí
ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nílé ìgbìmọ̀ aṣòfin. Ẹ káàárọ̀. Ẹ wà bá wa gbé òun yẹn sí òkè díẹ̀ sí i torí pé ẹ̀yin olóṣèlú bẹ́ẹ̀ bá dórí rédíò lẹ́ẹ̀jẹ̀ntù bí ọmọ bíṣọ̀bù ọ̀rọ̀ sì kọjá bẹ́ẹ̀ òun kálukú bó rójú mi ò nínú mi ńlọrọ̀ ẹ̀yin olóṣèlú kọ́lọ́n kọ́ ṣàánú wa ni yes ẹ ti dé níta àárọ̀ yìí bó o ní nǹkan nílé ìgbìmọ̀ aṣòfin. tó adúpẹ́ ní orúkọ adarí wa nílé ìgbìmọ̀ aṣòfin Edward Adébọ̀gbùdọ̀ mo fi ń kí gbogbo ọmọ bíbí àti olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé ẹ kú ojúmọ́ àjíǹde ara yóò máa jẹ́ o. ẹ ṣeun ní tí iṣẹ́ bá yá iṣẹ́ yá nìyẹn bàrí ló fi kọrin bẹ́ẹ̀ pé bàbá bàrí ó ní iṣẹ́ ti yá báyìí nílé ìgbìmọ̀ aṣòfin kan tó fìyàn jẹ ẹni tí ó máa rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìṣúná ó máa ní nǹkan tí òun náà ibi tó ó ti tí a ti rí pé ó lànà làkàdé. now lẹ́nu ìgbà tí PDP bẹ̀rẹ̀ sí ṣàkóso ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣé gbogbo ṣe ń lẹ́mọ̀ sí ẹ jẹ́ ká ti bẹ̀rẹ̀ kó. olóòtú ẹ ṣeun gẹ́gẹ́ bí ìgbìmọ̀ aṣòfin òun ló jẹ́ gẹ́gẹ́ bí. ẹ̀sìn tó ń tó ń sọ sáà ní gbèsè ńlẹ̀ ni sówó wa la fi ń ṣèlú ni. ìgbésẹ̀ tí wọ́n gbé láti yáwó àfọwọ́sí kan tó lọ yá. èló wọn ti yá báyìí. 20 billion naira èyí tá a kọ́kọ́ fọ òun ni 7.7 almost 7+ billion ìyẹn ètò ẹ̀ ti wà nílẹ̀ kó tó di pé a dé ìjọba tó lọ bá ṣe báṣubàṣu ṣùgbọ́n gbàtà adé láṣẹ fún gómìnà láṣẹ wípé kó lọ bẹ̀rẹ̀ sí lò. ìṣe fọ́mọ̀ bẹ́ẹ̀ tí láì jẹ́ pé a fún láṣẹ ń wọlé àṣẹ̀ṣẹ̀ ìyẹn la kọ́kọ́ fún ọ láṣẹ. èkejì tí wọ́n gbé òfin ní 20 naira tí a sì fọwọ́ sí. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ẹ sọ lẹ́ẹ̀kan èyí ó fi gbèsè sọ́run ṣẹ̀ṣọ́ lóòótọ́ ṣùgbọ́n ẹni tí ó bá fẹ́ ní àṣeyọrí. nígbà táwa dé yìí tí o ti pọ̀ ọdún méjì. tí o ti owó tèmi mọ̀ ní píṣẹ́ mọ̀ pé section táwa wà ní pé káṣòfin àsí nítò kánáwó. ṣùgbọ́n ní gbàwájú yín kọjá. ní gbàwájú wa kọjá bíìlì àbí 7.6 billion approve pé kí wọ́n lọ àṣẹṣẹ 20 billion àti fọwọ́ sí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé 100 billion bond wá bond yìí ṣe lóònù. àwa náà mọ̀ wípé ọ̀sẹ̀ pẹ́rẹ́ díẹ̀ ni ṣùgbọ́n ọmọ ìyá rẹ̀ náà ni bọ́ǹdì ọ̀wulẹ̀ jẹ́ bọ́ǹdì ọlọ́run ìjẹ́ báǹdì tó lóònù náà sì rè gbèsè búkú nìyẹn tiẹ̀ ṣùgbọ́n bọ́ǹdì ọ̀nkàn sẹ́pẹ́rẹ́ ni èbó lọ yàtọ̀ torí pàápàá lè fowó kún owó tí a bá san tá a bá gbà náà. ẹ̀bẹ̀ tí owó tó fi kún ò lè dàbí lóònù. lóònù gbogbo alamọ̀ ìyá wa gán mọ̀ wọ́n mọ̀ ti ń lọ now nígbà tí wọ́n gbé 100 billion yẹn síwájú yín ká wípé àwọn fẹ́ lọ gbowó yìí tẹ́ ẹ̀ dẹ̀ sọ pé tẹ́ ẹ̀ bá fọwọ́ sí i. Àmísì tó kọjá lọ yìí.
tí ẹ̀ mọ iye tá à ń pa wọlé ìpínlẹ̀ Ọ̀yọ́ lóṣooṣù gẹ́gẹ́ bí ipò tẹ́ dì mú gẹ́gẹ́ bí màá sọ. sẹ́wọ̀n kófìrì tó wà níta ó jẹ́ kí gbogbo nǹkan má ṣe kó má lọ geere bí àtàtì ẹ̀ wá but range between 4 billion between 2.2 to 3 billion ní range tí owó tó ń wọlé lábẹ́lé. lọ́wọ́lọ́wọ́ báyìí owó tó ń wọlé kò tí ì ju bí 2.2 2.3 owó tó ń wọlé ò tí ì wọ 3 billion rárá fún kófì ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ òṣìṣẹ́ tí ò jẹ́ kí àwọn ọlọ́jà ẹ̀mọ̀ lockdown lóríṣiríṣi lọ́tún lọ́sì kò jẹ́ kí lómi àwọn mẹ́tọ̀ revenue lockdown mú wọn because of the COVID. now 2 billion mélòó la fa fẹ́ ṣàjọ tá a fẹ́ fi sanwó padà ìtẹ́ ẹ̀ sọ wípé a fi kọ́ airport ìjọba àpapọ̀ kọ́ airport àwa náà sọ̀nà a fi help wọn gbogbo ó lè dúró dáadáa ọdún mélòó ni ìjọba Ṣèyí Mákindé ní láti lè handle eléyìí successfully kádẹ̀ ti pa owó yẹn wọlé kádẹ̀ ti san gbèsè yẹn padà within few years tí wọ́n ní yìí. bẹ́ẹ̀ ṣe ń sọ yìí. tẹ́ẹ̀dẹ̀ tí mẹni tí ó gbapò lọ́wọ́ wọn. ẹ sọ ní wípé wọn tó bá ti bẹ̀rẹ̀ sí lówó yẹn changes máa wà olóòtú sọ ìyàtọ̀ ó bá ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí lo present situation ló ń sọ wípé lọ́wọ́lọ́wọ́ nísìnyí ẹ ronú wípé wọ́n sábà ti gba owó yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ní ti dáadáa. ṣé Professor Pella àti jíjí tẹ́ fi ṣe ní pápá. gbogbo èyí náà mọ̀ pé owó ní tún nǹkan ṣe. bówó bá dé ṣe bẹ́ẹ̀ owó ṣiṣẹ́ ni. ìwú tí mo sọ nìyẹn nígbà tí owó bá ti dé lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n bá ti lẹ́sẹ̀kẹsẹ̀ tó ti ṣí ọ̀nà tó bá ti gòkè ká ní capital project tó fẹ́ ṣe lélẹ́yìí o ìmílẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ ṣẹ́ ń bẹ̀ ni àwọn èèyàn ó ti oríṣiríṣi àwọn èèyàn ó ní access lọ́bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí tajà fáwọn tí mẹ́bẹ̀ ni o wọ́n bẹ̀rẹ̀ sí àwọn tí ó wàá ṣiṣẹ́ lára wa náà ni wọ́n gba àwọn for example àwọn tipa kwari wa lẹ́sẹ̀kẹsẹ̀ additional owó nǹkan míì ni ó tún wọlé láti bẹ̀ ṣe é mọ̀ ká pé for example nísìnyí ní kwari wa ta sí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọkọ̀ 10 ní jáde mẹ́ lójúmọ́ tírú àwọn kan yẹn bá ṣẹlẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí fíẹ́sì ọ̀nà ẹ mọ̀ pé lẹ́sẹ̀kẹsẹ̀ granite ọ̀rọ̀ mi ò tún lé sí. mi ò bá yín jiyàn tẹ̀ ń sọ yìí o bó ṣe rí lẹ ṣe ń sọ yìí wọ́n pé tówó bá dé ọrọ̀ ajé wa tó change ṣùgbọ́n tí mò ń sọ ni pé ẹ ní 4 years ẹ dẹ̀ ti lò close to 2 years òótọ́ a continuity ní ìṣàkóso ṣùgbọ́n ẹ̀rù ń bà wá fún ìṣàkóso ti Nàìjíríà yìí ẹ̀yin olóṣèlú Nàìjíríà torí wípé bí ẹnìkan bá báṣẹ́ débì kan kàkà kẹ́nìkejì tẹ̀síwájú èsì ló máa sọ pé sẹ́ẹ̀ tiẹ̀ ló ń ṣe yẹn. ẹ̀wẹ̀ kẹ́ wá mọ̀ pé gómìnà Ṣèyí Mákindé owó tá a dẹ̀ ti yá ó ti di gbèsè sí ìlú lọ́rùn. ó yẹ kẹ́ mọ̀ pé gómìnà Ṣèyí Mákindé gbogbo iṣẹ́ dáadáa tí gómìnà náà tó ń ṣe Ṣèyí Mákindé ọ̀dájú rẹ̀ tó bá fẹ́ lo ẹ̀tanú tó bá fẹ́ lo ìkórìíra gbogbo àwọn project tó ń ṣe bọ̀. ojúṣe gbogbo tó bá yẹ kí àwa lè gbìmọ̀ àṣòfin ṣe lórí bọ́ọ̀lù yìí ká tó sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ gbà pé fínífíní láyé ẹ̀. wọ́n ń bọ̀ ẹ̀yin aráalé ẹ jáde ojú ọjà. ìròyìn ayọ̀ rèé láti iléeṣẹ́ access bank gbogbo èèyàn access bank ti gbórí wọlé àwọn géèmù tí wọ́n gbogbo máa ń múlò kọ́sọ́mà tó ní.
mo bá kó sùtọ̀ lọ́wọ́. àwọn kan tí mo fẹ́ fi mú fóònù kejì nìyẹn mo yóò ti fóònù yìí. kí ló fẹ́ lè ṣe. mo fẹ́ fi ṣe fídíò mo lè fẹ́ post ẹ̀ fún post padà. láti tẹ́rí gba ìwé òwúrọ̀ àṣẹ ọ̀tún tí jáde gbà lọ́wọ́ ogun pàtì pẹ̀lú àṣírí tó ń tọ̀nà àbáyọ kó lọ́wọ́ ogun ayé gbogbo ẹ̀ nípasẹ̀ mímọ́ lọ nínú ayé gbogbo àti ọ̀rẹ́ àtàmátà sẹ́ni májì kí wọ́n rò ní iṣẹ́ agbára kẹlá fún ọ. ìwọ náà darapọ̀ wá sí mọ̀ pé síbẹ̀ olúwa gbàdúrà. Ṣáwọn. Ṣẹlẹ̀ ìdílé àná. túmọ̀ kí tó bá ti kúrò bẹ́ẹ̀ báyìí ó máa large fún ẹ. sẹ́ni àròyé àìnílera tó kàn sí wọn. àwọn èèyàn ń wò ní ọgbà ló ń ṣe ọgbọ́n dá ẹjọ́ ń sọ. wọ́n á láwọn àlégbá. wọ́n ti mọ̀ pé ní kí ni. agbára sí pé kan wà. ìṣèlú ti dúpẹ́ pé ní kí wọ́n lè dé mí. àti pípé wà láì òkè. kọ́niṣẹ́ ìṣọ́ nínú ara abájọ tí wọ́n fi ní ìṣọ́ ní wáyà ara bàbá lòmẹ̀ ló sọ bẹ́ẹ̀ ká lè bá wà lálàáfíà nígbàkúùgbà pẹpẹ ní ká ṣàbójútó iṣan ara wa ṣe àmọ̀ pé ṣe ní lómi pẹ́ẹ́lẹ̀ ẹ̀rọ kiri ara ojúmọ́ mọ́lẹ̀ kedere tọpọlọ ṣiṣẹ́ pípé iṣẹ́ iṣan ara ni ṣe àmọ̀ pé ìlera lọ́rọ̀ àlàáfíà pípé la fi ṣẹlẹ̀ ayé ẹ má wòrà yín ràn bàbá lòmẹ̀ ìṣọ́ ní wáyà ara onílẹ̀ arúgbó stop ni wọ́n wà lẹ́bàá nepa office ọjọ́ ìbàdàn ibẹ̀ ni wọ́n ti fi wé àpéjọṣèwòsàn fún ọmọnìyàn lẹ́yìn tí wọ́n bá ṣàyẹ̀wò tán láti mọ kí ló ń dà yín láàbọ̀ lágọ̀ ara pẹ̀lú iṣẹ́ ìgbàlódé torí pé ìwé àtẹ̀gbò ń ṣiṣẹ́ bí ìtàtijọ́ àwọn aláàbí ìwé àtẹ̀gbò mọ́ bí ìtàtijọ́ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹgbẹ́ bàbá lòmẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08067958800 bàbá lòmẹ̀ ló ní àní fàìsàn lògbà. Because I'm on live. òṣèlú nàìjíríà o ẹ̀jẹ̀ tẹ̀jẹ̀ ewu lẹ́sẹ̀ parọ́ kìíní ẹ̀tẹ̀ ló máa mú wa o. ìyí ẹ bá tó kẹ́ o ìyí ẹ fi wá bẹ́ẹ̀ tí tó kẹ́ o ìyí ẹ bá wá bẹ́ẹ̀ lójú gbogbo sí ẹ̀sán kọ́ o. Olúwa tó
I'm already expecting him because he's supposed to appear 9 o'clock and I've announced to people that they will hear him now. In fact, àti ṣe banner fún wọn ti gbé sórí afẹ́fẹ́ láti jẹ̀ka. I'm supposed to be on radio now, so I'm going back. You know me, they announce another station here. People, I can't announce another station here. I know, but I've promised people last week we embol in it. Kí n tó wá dé sí kí n tó wá sọ pé no ẹ̀ wá mọ́. Ẹ káàbọ̀ padà láti ojú ọjà lọ́hùn-ún ẹ kú kalẹ̀ alága Honourable Mustapha Akeem alágalé fún ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀náwó gbogbo níbẹ̀ yẹn. Now nígbà tẹ́ wọlé èló ni àwọn gbèsè tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ti jẹ fún bí níbi kan náà ni wọ́n ti bẹ̀rẹ̀ náà. ìpínlẹ̀ Ògùn iléeṣẹ́ sìmẹ́ǹtì Ọ̀yọ́ ọkọ̀ gbogbo ẹ̀ ṣé kò sí ìpínlẹ̀ Ògùn. ṣé kò sílẹ̀ táwa lè ṣe gbogbo àwọn nǹkan yẹn síbí àwọn kọ́mpìnì yẹn ò lè wá síbí.
ìjọ mélòó ni ó lọ. ẹ̀mí ò légun. ẹ̀mí bẹ́ẹ̀ni rẹ ń bolẹ̀ ẹ̀mí rẹ kú. ta ni ọba lọta ta ni ọmọ bá. ta ni ọba bá lọta mo ní o ti rówó ta ni ọba gbé gbogbo ẹ̀. gbogbo gbèsè ayé ọ̀fẹ́ máa dá gbé. owó ta bá fẹ́ yá tí ì sí pé a fẹ́ fi sanwó oṣù a fẹ́ máa fi jẹun tó yẹ pé ìyẹn fẹ́ fi ṣiṣẹ́ ẹ lọ wo gbogbo àwọn tó ga jù tó jẹ́ individual wọ́n yáwó táàfojúsùn bá ti wà ohun tí mò ń sọ nìyẹn ìjọba tí tó wà nílẹ̀ abágbèsè nílẹ̀ wọ́n bá gbèsè gbọ́dọ̀ wà ní bẹ́ẹ̀ owó tá a bá yá ní ìjọba tiwa yìí o kò ní jẹ́ pé ìdá fi jẹun kò ní jẹ́ pé èyí tí a máa fi. tàbí dẹ́pin pé Ghana must go tèmi dà. a gbọ́dọ̀ rí a gbọ́dọ̀ rí. mò ń béèrè ni ṣé kò ní sí mẹ́. kò ní sí mẹ́ kò gbọ́dọ̀ sí mẹ́ ni. honorable kò ní sí mẹ́. àní kò gbọ́dọ̀ kò sí mẹ́. àti buwọ́ lu kínní yẹn o bó ló dẹ̀ sí ń lọ báyìí o àti ìrọ̀wọ́ yìí o aláàtì o. ẹ fọ́lọ̀ wa. dúpẹ́ lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ PDP ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ alága Alhaji Mumi Mustapha àwọn alága ìjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ní ìjọba ìbílẹ̀ Àríwá àwọn òfin ìgbìmọ̀ rẹ̀ èmi nígbà tí mi ò ní sí níbi àdúrà ọdún Alhaji Abdulwasiu Adégbóyèga Mákànjọ́lá gbóyèǹbó ní ọjọ́ kẹta oṣù kẹjọ ọdún 2020 ẹ̀kọ́ àjọ ọdún Hello, sir. Yes, sir. But kí n tó ṣe bánà mi bá ti pé another guest but nǹkan tí mo fẹ́ ṣe sí ni pé ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ kí ẹ pè mí wọlé padà ká lè bára lé sọ̀rọ̀ for few minutes so kó má bàa dàbẹ́ mi on phone no ẹ kàn sọ pé kọ́ má bínú sí yín o pé kò ń ṣe wà yín o láti máa disappoint pé bọ̀ àwọn kankan ṣẹlẹ̀ tó jẹ́ wípé rí change láti lè fi wá sí ìkíní yẹn àti pé àwọn kankan happen lọ́rìn ìdìbò tí ẹ wá mọ́ because information yẹn o. Kámẹ́rà wà bẹ́ẹ̀ sà. Kámẹ́rà wà bẹ́ẹ̀ sà. sẹ́yìn bọ̀ máa sì bí láwọn bẹ́ẹ̀ wọ́n sọ fún wa gbọ́ látọ̀ pé àwọn tó dẹ̀ fọ́lù wá yàtọ̀. ẹ kàn jẹ́ mi léèrè díẹ̀ so ẹ kàn sọ pé pàdé pé ẹ expect gọ́ọ̀mẹ̀ntì láti sọ. In the next 5 minutes. ẹ̀yin aráalé mo rí i pé ìpè tí ń wọlé ní ẹgbẹ́ mi bí ṣùgbọ́n kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní gba ìpè yẹn mò ń gbìyànjú láti bá ẹni tí ṣe former commissioner for finance ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìṣàkóso gómìnà àná Isiaq Abiola Ajimobi àwọn ni mò ń bá sọ̀rọ̀ lábẹ́lẹ̀ tó fi di pé ó pẹ́ mi dé ìdí ni pé a fẹ́ mọ kí ló dé tí wọn ò ṣe tí ì dé orí àgbàgbé torí pé a ti ń retí wọn wọn wá sàwọn àlàyé kan fún mi wípé kí n dákun kí n mọ̀mọ́ bínú báyìí kàṣà báyìí káwòdì léyìí tó sì jẹ́ wípé à ń sọ̀tẹ̀ out ibi tá a wá agree sí rèé pé láàrin ìṣẹ́jú ọ̀run sásìkò ìsìn wọn á pè wọlé sórí ètò yìí gbogbo aráalé ibi wọn àdẹ̀bí wọn àbí wọn ẹ̀ẹ́dẹ̀ mọ ibi tí odò kúndé ní ọ̀dọ̀ wọn torí wípé àwọn nǹkan tá a bá gbọ́dọ̀ mọ̀ kò yẹ ká filẹ̀ láì mọ̀ àwọn nǹkan tó bá dẹ̀ yẹ kí wọ́n sọ kò yẹ ká fi wọ́n lẹ̀ láì bí wọ́n ìdí nìyẹn tí o fi rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run á pè wọlé ní kópẹ́kópẹ́ yìí ẹ jẹ́ kí a tẹ̀wájú
Honourable Mustapha. ẹ ṣeun. kó tó di pé a yọ̀ǹda yín láàárọ̀ yìí ẹ jẹ́ kí n fàsìkò ìbílẹ̀ rẹ̀ pé ọ̀rọ̀ owó nílé ìgbìmọ̀ asòfin ó jẹ́ nǹkan pàtàkì tó jẹ́ wípé ó máa ń mú kí ilé ìgbìmọ̀ asòfin ó di bọ̀ìbọ̀ì fún executive torí wípé bí wọ́n bá ti fìyà owó jẹ wọ́n báyìí àwọn tí ọba ní fún àlè kan náà tó bá di pàgbára wọn gbé wọn bá bọ́ sẹ́yìn gómìnà pé gómìnà dákun mọ́ bínú sí lórí ọ̀rọ̀ yẹn àmọ́ tá a bá ṣe àní àjùwọ́lẹ̀ ẹ dákun ẹ má fowó jẹ wáyà ṣé ilé ìgbìmọ̀ asòfin tá ẹ dìmú yìí àwọn kan ń wò bí ẹni pé ẹ kò sọrùkú lálá tó àwọn ògbúrò yín pẹ̀lú ìjọba gómìnà wa Ṣèyí Mákindé ọgbà ìṣèbọ̀ ìbọ̀ ìṣá ẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀kẹ́ ṣe. ẹ lọ mo fẹ́ sọ nǹkan fún yín lẹ́nu ẹ wá sí ilé ìgbìmọ̀ asòfin ẹ lọ wo gbogbo iṣẹ́ tá a ti ṣe lẹ́nu ọdún kan tá a lò sẹ́yìn ẹ kọ̀ǹfẹ́ sí gbogbo àwọn ilé ìgbìmọ̀ asòfin tó ń wá ẹ mọ̀ là ń ṣe láti ní ìjókòó tó lọ àti wà live gbogbo nǹkan tá a bá ń ṣe gbogbo àgbáyé lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèyàn máa rí ó yàtọ̀ sí gbogbo àwọn tá à ń bẹ́ẹ̀ nísìnyí ọ̀dọ́ langba ní gbogbo wa tára wa jí pépé fúnṣẹ́ tàṣẹ àwọn àṣẹ parí iléèwé tọpọlọ wa ń ṣiṣẹ́ wámúwámú tó yẹ pé mo tún wá fẹ́ sọ fún gbogbo aráalé ẹ má jẹ́ àgbàdua kí ilé ìgbìmọ̀ asòfin àtàláṣẹ ọmọ àjà o nítorí pé tí erin méjì bá jà ó kó bẹ̀ ní ọ̀pàlàpàlà gbà. iná ìṣẹ̀lẹ̀ lẹ́dọ́ nìsín. òun ní ìṣẹ̀lẹ̀ lẹ́dọ́ nìsín bàràbàrà rẹ̀ fẹ́ ṣẹlẹ̀ lóńdó náà kọ́nà máa ń mi lù àjọṣe tó dẹ́mẹ́rẹ́ làwọn tó gbé ìjọba warawa kalẹ̀ náà ní kó máa wà wọn ò fẹ́ kí ránkọ̀. ọ̀pọ̀ yẹ kẹ́ ẹ máa chẹ́ẹ̀kì wọn ni. ọlọ́pàá náà la jẹ́ back to back kẹ́ ẹ máa chẹ́ẹ̀kì wọn ni. tó bá yẹ pé gómìnà ó fojú di wá ni yóò ti máa lọ sí ẹmu tó bá yẹ pé kó ṣe kò ní bìkítà kó mu wá bá wà yóò fojú wò wá pé kí ni wọ́n ṣe ṣùgbọ́n mọ̀ pé àṣẹ ni so fún ìdí èyí ojúṣe iṣẹ́ tó bá yẹ kó ṣe at the right time níbi tẹ́ wà ń lọ ni láìpẹ́ jìn láìpẹ́ sí òní ọ̀nà mi ò dé gọ́ọ̀mẹ̀ntì federal gọ́ọ̀mẹ̀ntì fọwọ́ sí àwọn gómìnà náà tí iṣẹ́ ti ń lọ lábẹ́lẹ̀ tí ò ní sí pé a máa béèrè ó kankan lọ́wọ́ gómìnà. wọn bá owó oṣù gbogbo alẹ́ tí mo yọ owó oṣù tó yẹ ká gbà tá a bá ti débẹ̀ a sì ń lọ a sì mọ̀ so iṣẹ́ tó yẹ ká ṣe without delay. ẹ máa ṣe. pété ẹ bá rí dé constituency yín kò ní sí nǹkan pé nǹkan ọmọ sọ kúlúkúlú lọ́kàn yín pé èyí sì sojú àwọn èèyàn dáadáa o. nbẹ mo tún lọ nbẹ mo wà sojú wọn fi Ghana must go gbowó wálé o. ṣé o gbé jẹjọ lọ yẹ kí n wá sórí ètò. bẹ́ẹ̀ ni àjọ sọ̀rọ̀ mo sọ fún yín pé èmi ò lè fi àwọn èèyàn mi lẹ every weekend ni tó bá ti kó lórí ètò nísìnyí ó tó di òkè o ìlérò nbẹ mo ń lọ ẹni tí ó bá jìnà sí wọn ṣe mọ̀ pé nbẹ lẹ́ẹ̀ ti mọ̀ so nígbà tí nǹkan gbogbo ẹ bá ti ń lọ bó ṣe yẹ kó lọ tó kọ yẹ kó síjà láàrin aláṣẹ àti aṣòfin. ok àwọn kan sọ pé owó tí wọ́n fẹ́ ya ìgàn pẹ̀lú gbogbo iṣẹ́ tí wọ́n gbé kalẹ̀ wípé owó yẹn ò tún lè parí ẹ̀ wípé ó tún ṣé kìí ṣe pé ẹ má máa ràn wá lóko gbèsè nípínlẹ̀ Ọ̀yọ́. aṣòfin fìlà yín yìí ọmọ dúró rè ẹ má máa ràn wá lóko gbèsè nípínlẹ̀ Ọ̀yọ́. ọmọ bíbí ibi ni wá wọn ò gbé wa wá wò lọ́yọ̀ọ́ wọn forí wa sọlẹ̀ ni ohun tí gbogbo ohun tá a bá ti ṣe lé ní yóò padà dé ìtàn lọ́la yìí àwa náà sì lé afẹ́ kọ ìtàn dáadáa sílẹ̀. nípínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ jágùn former commissioner hello ẹ káàárọ̀ sà ó kọ yín ẹ kú ojúmọ́ sà. tó orí ètò bó ṣe ń lọ òun náà ni àjọ kan lò yìí ó yé wa ìdí tí ẹ fi wà níbí nítorí wípé àjọsọ wa mo mọ̀ pé ẹ kì í disappoint ṣùgbọ́n ó ní bó ṣe jẹ́ lákọ̀ọ́kọ́ ná gbèsè ló lẹ́yìn fi sípínlẹ̀ Ọ̀yọ́ kẹ́ tó kúrò lábẹ́ ìṣàkóso yín. adúpẹ́ lọ́wọ́ náà bó tilẹ̀ jẹ́ pé mi ò fẹ́ ọ̀pọ̀pọ̀ lónìí torí àti sọ pé kí èkejì mi tó wà ní
ministry of finance lọ́wọ́lọ́wọ́ ó wá sọ sílé gbogbo nǹkan àti sọ sílẹ̀ so àwọn nǹkan tá a tọ́lẹ̀ náà lẹ́tọ́ ti ní ìpínlẹ̀ jẹ́ 91 billion domestic debt àti sọ pé nínú 27 billion eré ni ó ti gómìnà àná lọ́ fọ ọ̀kẹ́ wọn gómìnà Ajímọ̀bí tí wọ́n lọ gbà pé afẹ́jà owó àdètú àlọ́jọ́ yẹn tá a tó sí wẹ́wẹ́. Yes, 91 billion. Okay, now 91 billion tí ẹ̀yin fi lẹ̀ yẹn ó dàbí ẹni wípé fún odidi bíi ọdún mẹ́jọ tẹ́ fi wà ní ìṣàkóso àwọn èèyàn mọ̀ wò bí ẹni wípé ẹ manage. Owó 100 billion yìí káwọn ọmọ gbà kí wọ́n gbà kí ló ka yín la tó bẹ́ẹ̀. ẹ bá ṣe sọ́jú òní náà bí mo ṣe sọ ẹ fẹ́ mú ọ̀rọ̀ jáde lẹ́nu mi ní ìgbọ́dọ̀. àmọ́ ọmọ ọlọ́rọ̀ ní ẹ sọ̀rọ̀ bọ́ bá ṣe wù ẹ sọ̀rọ̀. irọ́ ẹ̀yà àgbọ̀dọ̀ ṣe fún bí ó ṣe ní pé owó tó yí ìjọba fẹ́ yá tó á sílẹ̀ òtún tó burú ní kíjọba máa yá owó kíjọba ò bá yá owó dípò àwọn tó jẹ́ iṣẹ́ aládàáni bẹ́ẹ̀ bá wà nílùú ẹni tí ò bá náà tó kẹ́rìtì ẹni tó bá lè tó kẹ́rìtì ẹ̀ ń gbọ́dọ̀ ti yá orí ó tí àwọn tó yá lówó lọ́rùn tí ọ̀kan ọ̀gá yáwó àwọn nǹkan tí ìdàgbàsókè tá a fẹ́ ṣe ní ọ̀gára lè ní wọ́n ní sí ohun ìpínlẹ̀ ọmọ jẹ́ èyí tá à ń sọ páìlì ni pé àwọn ibi tí a ti ṣe irú ìyàwó yẹn tí a lè fi ṣe àfiwé tiwa ó ní ibi tíjọba máa ń fi tó ti máa ń bẹ̀rẹ̀ tí èèyàn bá fẹ́ ṣe àwọn tó ń pè ní brit theory ìyẹn lọ́ fi máa ń wò. ìbẹ̀lẹ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ìjọba káníjọba fẹ́ yá yín lówó ní tàbí ìjọba fẹ́ yáwó lọ́wọ́ yín èlò lè jìbọ́ òfin iná pé risk èrè ilé ìjọba òfin yẹn ẹ aládàáni tàbí báńkì bá fẹ́ yá yín lówó wọ́n máa ń fi lè ìjọba tó ìjọba yẹn ẹni pé kò sí ní bẹ́ẹ̀rù wò ní ìgbà ṣùgbọ́n báńkì ṣẹ̀wọ̀n àti àwọn báńkì ní ìlú fún gbà mí tó táwọn báńkì bá fẹ́ yá yín lówó tàbí bá fẹ́ yá yín lówó wọ́n máa fi díẹ̀ lé ìgbà táwọn ìjọba Ajímọ̀bí gba owó èlé lórí ìjọba yẹn 1.5% èrè yìí ìkọ́dẹ̀ wà tí wọ́n ṣe lè kó tó dàbí ìtara fẹ́ báyìí mo ní olùlànà 1.75% ló fi ju èyí tíjọba máa ń fún yàn lọ ìtara fẹ́ báyìí wá sí 8% ju èyí tíjọba máa ń fún yàn ó ní pé ìtafẹ́ báyìí ni mo fi pè lórúkọ ọjọ́ sí gbọ́ mo ṣe sọ ẹ jẹ́ kí n dákẹ́ lórí àti fún un lẹ̀ àdẹ́gbọ́dọ̀ ọjà òun lẹ́tọ̀ọ́ lẹ́nìkan gbọ́dọ̀ wà àwọn iléeṣẹ́ rédíò náà ti kí ẹ tó wà bẹ́ẹ̀ ní ìsìn wá ṣẹ̀mọ̀ ká má tó máa lọ sọ bí ọ̀rọ̀ pọ̀ tí èèyàn fẹ́ sọ mo dẹ̀ fẹ́ jẹ́ fi yé yín pé ọ̀rọ̀ yẹn pọ̀ gan-an ìwọ̀n bá ní mú mẹ́nu kàn. ẹ tiẹ̀ dúró náà ẹ ló sà. ẹ mú gbọ́ yín. wọ́n tiẹ̀ ní wípé gọ́ngọ́ sọ láìpẹ́ yìí ó pé gómìnà ń ṣiṣẹ́ lọ́wọ́ wọ́n ń gbáradì lọ́wọ́ ó pé bílíọ̀nù gbé bílíọ̀nù kan tí tẹ́ kó abẹ́ tábìlì kó abẹ́ sí à pé wọ́n ń bọ̀ àgbà lọ́wọ́ gbogbo ìṣàkóso ọdún mẹ́jọ tẹ̀sí ṣe ti gbọ́ nípa eléyìí ṣe ti mọ̀ pé ń gbáradì fún EFCC nípínlẹ̀ Ọ̀yọ́ gọ́ngọ́ sọ. adúpẹ́ lọ́wọ́ náà èèyàn gbọ́dọ̀ adé ọ̀rọ̀ nípa kí ẹ bá ní sọ̀rọ̀ lónìí. ẹ sọ̀rọ̀ ọ̀fẹ́ lọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. olúwa ṣe wa gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ náà lọ́wọ́ gómìnà wa làkàyè tó náà fún ọ iye tó bá a dín yẹn ó súnmọ́ iye tá a fẹ́ gbà náà ìyẹn ni pé bínú ṣe lílo bì í yàn tó èyí náà ẹ bí bó ṣe súnmọ́ ra wọn ọmọ Ọ̀yọ́ jí owó ọmọ Ọ̀yọ́ gbà ọmọ Ọ̀yọ́ fẹ́ fi ṣiṣẹ́ fún Ọ̀yọ́ tó a lè má ní láti yá owó yẹn mọ́ lórí tó bá yá 100 billion náà ṣẹ̀wọ̀n iye tí òbọ̀ sápò ìjọba àgbọ̀n mi tó 96 tó bá yẹ gbogbo charges yẹn ẹlẹ́ẹ̀kan so ó pé kí á gba owó tiwa yẹn àwọn náà ti ń ta àwọn èèyàn wá jọ pé gbogbo owó tí ẹ bá lè bá wa kó jọ o ẹ bá ń bọ̀ wá gbà lọ́wọ́ wa àwọn náà dẹ̀ ti ń bá wa ta àjọ díẹ̀díẹ̀. former commissioner ẹ lérò wípé ó dáa jù kí agbowó ìjọ lábẹ́nú
kí ọmọ wulẹ̀ diṣọ àtàyàn yẹn wọ́n sọ jẹ́ pé ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ló ní ká dẹ̀ kó padà lábẹ́nú ká mọ̀ wulẹ̀ tún kí gbogbo Nàìjíríà ọmọ tó máa kọ́ nù wé pépà kọ́ pépà kiri nígbà tí ń gbàjọ àbíbò. tí mo ti sọ yẹn ni màá sọ ọmọ sí èkejì lẹ́kùn ẹ jẹ́ ká fi mọ bẹ́ẹ̀ ṣùgbọ́n bí mo ṣe sọ owó tá a fẹ́ gbà lọ́wọ́ wa táwa kó jí táwa ti rò bá jẹ mẹ́rin ni wọ́n lè fẹ́ gbà lọ́wọ́ wa ó súnmọ́ owó tíjọba náà fẹ́ yá. ǹtẹ́mi náà sọnù pé ká kúkú gbàjọ padà. ìjọba kókò dẹ̀ lé lé lórí. bẹ́ẹ̀ ni ńgbọ̀ jẹ́ 1 billion lóṣù kan 1 billion lóṣù kan ẹ̀bùn kan jà pọ̀ o. àwa náà bàtàwà náà wò ó ṣe àwọn àwa náà lómi ní ojú ṣùgbọ́n ṣe bá ká fi ṣiṣẹ́ ìlú náà tó bá ti jẹ́ṣẹ́ ìṣòlù náà láti ṣe Ọ̀yọ́ jí Ọ̀yọ́ gbà lọ fi ṣiṣẹ́ ìlú náà ni àti pẹ̀lú náà ìta wa fẹ́ gbà yẹn ìyàwó yẹn. Ṣèyí Mákindé gómìnà kí wọ́n gbé ẹni tí ṣe kọmíṣánná fún ẹ̀ka ètò ìṣúná wọn kí wọ́n gbé dìde láti jẹ́ kí ẹjọ́ mójú ajé kò ní sọ àbí. ìtànà yẹn wá yẹn lè ní èmi náà ń retí tí mo fi ń yìn ní sọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ ṣé ọ̀pọ̀ ìjọ tí mo wá ọ̀rọ̀ bọ́ọ̀dù lásán ni mo sọ. bẹ́ẹ̀ni. àwọn nǹkan míì lọ títí. hello. hello mo ń ṣe ń gbọ́ mi. à ń gbọ́ yín báyìí. mo ní pé à ń retí kékeré mi tó wà nínú ministry tó ń wà fún ètò so gbogbo ìta sọ́lẹ̀ tó dàbí pé àparọ́ kọ́ wa sọ di ìkọ́lẹ̀ ìjà ẹ̀rọ wa pé mi lè ní sọmọ ṣẹ́rí tí mo sọ yìí àtọmọ nìyẹn ọlọ́run ní gbọ́ ọ̀hún lẹ́nu wa. àmín. wo torí àmì mi iye òkúta kan gbọ̀n síjọba kò ní fi lè bájọba gbà ẹ̀gbọ́n mi dẹ̀ ní gọ́vnà tó mi ní sọ̀rọ̀ kankan tí kì í ṣe pé mo ní ẹni ẹgbẹ́ personal against wọn. mo ti kọ́ bẹ́ẹ̀ dẹ̀ ní tẹ bá wò lánàá náà ní kó tún kàn kàn pa owó ta fẹ́ yà ìdíje independent person ọjì àwọn tó máa ń mọ́nítọ̀ bí ìjọba ṣe máa ń náwó ẹgbẹ́ káwọn ìpínlẹ̀ yàn ká so irọ́ ló máa ń yàtọ̀ tó jù yẹn. ẹ ṣe ojú kò ní tì yín tá a pè yín tí ẹ sì dá wa lóhùn bó tẹ̀ jẹ́ wípé ńgbà tí ẹ lè sí níbí presently ẹ pè wọlé pé ẹ bá gbogbo aráàlú sọ̀rọ̀ ẹ sì bá wọn sọ̀rọ̀ former commissioner fún ètò ìṣúná nípínlẹ̀ Ọ̀yọ́ honourable gbogbo ẹ̀yin olóṣèlú gbogbo ẹ̀ lẹ́fẹ̀ẹ́ honourable tán honourable làwà ẹ̀yin gangan ni òfin gbé kalẹ̀ gẹ́gẹ́ bí honourable ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yes kó tó di pé ẹ mọ̀ lọ nígbóló nǹkan mo lérò pé ti gbọ́n ti APC ìyá tí wọ́n kọ sí ọ̀rọ̀ owó yẹn àti gbogbo ohun tí ó jẹ́ àkọọ́lẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ti ń kọ lórí ọ̀rọ̀ owó yìí ní yíyá abẹ̀yìn arọ̀ yín ẹ ṣe iṣẹ́ yín bó tiẹ̀ kẹ́ ẹ ṣe kí bùbá yín kó lè bòdodo torí wípé bẹ́ẹ̀ bá pò ń bẹ̀ tán lẹ́yìn ọdún mẹ́rin gbèsè àfẹ́kọ́ wà ńlẹ̀ fún ìpínlẹ̀ Ọ̀yọ́ a sì fẹ́ kí wọ́n ṣe owó yìí mákòmákò bí wọ́n bá eventually gba owó yẹn torí pé àti sọ pé kí wọ́n mọ̀ gbà tó bá ti jẹ́ pé fún ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ṣùgbọ́n àrọ̀ yín ẹ ṣiṣẹ́ yín kò tiẹ̀ kẹ́ ẹ ṣe ẹ ṣe tá a pè ní tẹ́ ẹ jẹ́ wa láàárọ̀ ẹ ṣeun mo fi ń dá gbogbo ara lé lójú wípé ilé ìgbìmọ̀ asòfin tí asòfin Adébọ̀ Edward Ògúndòyìn ń darí lọ́wọ́lọ́wọ́ yìí kí gbogbo aráàlú fi ọkàn balẹ̀ gbogbo ojúṣe wa tó yẹ lórí ètò ìyáwó yìí láti bẹ̀rẹ̀ sí ṣe ni a sì ṣe a sì fún gbogbo olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ àtọmọbí ìpínlẹ̀ Ọ̀yọ́ á fún wọn lábọ̀ wọn ò mọ ìdí wọn ò rí ìdí wọn ò rí ọ̀nà tó bá yẹ pé ó yẹ ká gbà ẹ jẹ́ ká fi ọkàn balẹ̀ gbogbo ohun tó bá yẹ ká ṣe lórí nǹkan yìí á sì fún gbogbo aráàlú náà. ojú òní tì ẹ ṣe ń tàpé tẹjọ. ẹ ṣeun. mo lọ Skoda
bàbá wá sí tó ló tọrọ kàdá tí a rọba tí sàlẹ́sà rẹ̀ tọ́ mi tó báyìí ìbí ń gbà mọ́ sọ fún ọ́n ní ìpín wà lẹ̀ lọ́dọ̀ akitẹ́ẹ̀kì ẹgbẹ́ pé mo pẹ̀lú ọjà kan fún ni ọ̀jẹ̀ tó gbọ́sẹ̀ ìwò fún ọkọ̀ ọmọ bó ṣe wá sí. bí bàbá tí ìrìn gbogbo lẹ́ẹ̀kan náà ó sì lọ sọ́ díẹ̀ díẹ̀ ìwọ́n ló sì láǹfààní àti kópa ní òye kótó wọn. gbogbo yẹn ló sọ níbi bonanza sexual ẹ̀kọ́ lọ́dọ̀ amitek real estate àtọ́wáyé kó lọ́dọ̀ dísẹ́mbà níbi tó lórí rẹ̀ kó ti fọwọ́ ọ̀kadà jẹrẹrétọ̀ títà lọ́tọ̀ àtọ́lóró ẹ̀bùn plọ̀tì kan tí bẹ́ẹ̀ kíkan lè amitek estate phase 1 Ajibode extension ládojúkọ new railway phase 2 ló wà lọ́lọ́dọ̀ ìdí ìrókò phase 3 oníyọ̀kẹ́ extension ẹ̀yẹ́bù phase 4 ní bẹ̀rẹ̀ pàyálé lẹ́bàá fún Ìbàdàn phase 5 wà ní mẹ́lẹ̀ lọ́nà mẹ́lẹ́yà gbogbo ọ̀nà lọ́jà sí amitek Adégbàyí bus stop opposite Obat building Ìbàdàn tàbí Olúyọ̀lé fish company ring road Ìbàdàn 08036138308 Amitek real estate and property management ẹ jẹ̀bọ̀ falafolo. fún obìnrin nípa obìnrin pẹ̀lú obìnrin coming soon to Lagelu 96.7 FM. ọ̀nà ìgbàlà rẹ̀ o ẹ̀yin ará. Salvation and Praise Church ló mú àkókò tó ṣe iyebíye pẹ̀lú Kristi Jésù wá sí etí ìgbọ̀nyín lórí ètò tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a pè àkọlé rẹ̀ ní àkókò Ọlọ́run ìyanu lórí ìkànnì Lágelú 96.7 FM darapọ̀ mọ́ àkókò tó lè mú ọmọ pínpín inú ọkàn Ọlọ́run nígbà tí Reverend Dr. Mrs. M.A. Ọlọ́runfẹ́mi JP yóò máa fi ọ̀rọ̀ ìyè ìgbàlà àti ìtúsílẹ̀ bọ́ wa tí wọ́n sì máa mú wa rin ìrìn àjò ẹ̀mí pẹ̀lú ọ̀nà tí a lè gbà fi tún ọ̀nà wa ṣe pẹ̀lú ẹ̀mí mímọ́ lórí ìkànnì Lágelú 96.7 FM ní dédé aago 4:15 sí 4:00 ní gbogbo ọjọ́ Sunday àkókò Ọlọ́run ìyanu pẹ̀lú Reverend Dr. Mrs. M.A. Ọlọ́runfẹ́mi JP lórí ìkànnì Lágelú 96.7 FM níbi tí ọ̀rọ̀ Ọlọ́run yóò ti yí ọkàn àti ayé wa padà sí ìyà ìrìnkùn Olúwa yóò wà pẹ̀lú wa. àyíká tó rẹwà ló àdàmì sí yàrá tó tutù ẹ̀rù tẹ́ massage bars wá ìgbádùn tí ó tẹ̀lé ìgbẹ̀yìn máa lò ó tabaṣayẹyẹ tabaṣayẹyẹ ọ̀gbọ̀n ò lẹ́lẹ́gbẹ́ tabaṣayẹyẹ tabaṣayẹyẹ ìfẹsẹ̀ta eyín máa tún ga tabaṣayẹyẹ tabaṣayẹyẹ àyè ìgbọ́pọ̀ sí bẹ́ẹ̀ tabaṣayẹyẹ tabaṣayẹyẹ àwọn tẹ̀lé kí NCDC ilé ìtura ìgbàlódé àrùn olè ráyè wọbẹ̀ ilé ìtura ìgbàlódé àfọwọ́ wa ká tó wọlé ilé ìtura ìgbàlódé social distancing bẹ́ẹ̀ ilé ìtura ìgbàlódé wearing no face mask ìyàwó ló ilé ìtura ìgbàlódé ọ̀sán-sámi road lava ilé ìtura ìgbàlódé òkè àdó nílùú Ìbàdàn ilé ìtura ìgbàlódé academy suite ilé ìtura ìgbàlódé. kú ṣe gbé kọlu o. Irọ́ni ló ń ṣe tó ní wọ́rọ́gbọ́ kìlọ̀ kọ́lé. Irọ́ni ló ń ṣe tí nébọ̀ rẹ fi kó lọlé rẹ̀ ní Womai City. Womai City tó jẹ́ àràbà nínú káralẹ̀ kátàlẹ̀ kákọ́lé kásọ̀ ní olórí rẹ̀ ń kí ikú ọdún. Ẹ̀kúnra bàǹdẹ̀ kàǹkà ń bẹ ní Womai fún gbogbo ẹni wọ́n bá bá Womai ìdòwò pọ̀. Promo ti bẹ̀rẹ̀ láti ọjọ́ 29 oṣù kẹfà títí di ọjọ́ 10 oṣù kẹjọ. Àwọn ìbùdó ẹ̀jẹ̀rẹ̀ o àpò rẹsì òróró microwave oven standing fan refrigerator pápánbarì ní odidi àgbo kan. Iye tá à ń talẹ̀ wa lọ́wọ́ fún promo. Womai City ìgbọ̀nà ayégun ọ̀lẹ́yọ̀ new garage off Olúyọ̀lé Akálàwé 450,000 350,000 ní Womai Solar City olómi ayégun apádi. Ẹ má gbàgbé Womai Sun City lánìbáyé rẹ̀ Ajibode UI Ìbàdàn. Womai City kò jẹ́ Àbújá. Àti Womai Golden City behind George's quarters new garage Táǹkẹ̀ Ìlọrin. Àdírẹ́sì 32 olówó tí fowó sàánú shopping complex Ìwó Road Ìbàdàn. Tẹlifóònù 08141332685 àti 08166073415. Womai City iléyà promode o. fún obìnrin nípa obìnrin pẹ̀lú obìnrin coming soon to Lágelú 96.7 FM. bó ṣe ń lọ bó ṣe ń lọ. ẹ káàbọ̀ padà láti ojú ọjà bó ṣe ń lọ lẹ́tọ̀ pẹ̀lú Àjíbọ́lá ọmọ akínyẹ fún ọpọlọ àdéhùn tó lẹ̀ tó lálẹ́ gbogbo ọkọ̀ tó lọ ní òkúta tí àwọn ọmọlẹ́kọ̀ọ́ lẹ̀ tó padà dé pàtàkì gúnlé ẹnì kan lòkúta àwọn afọ́tútù ní òkúta ń kọlu alọ́ lólú torí ọ̀rọ̀ Ọlọ́run àti ìrẹ́lẹ́dọ̀ àníjẹ́bẹ̀ lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ lẹ́ti gbọ́ láti ilé ìgbìmọ̀ asòfin tí wọ́n àṣù ọ̀wà bí àṣà olóyìnbó fi wá lọ́kàn balẹ̀ pé àwọn ṣe gbogbo tó bá yẹ kí àwọn ṣe gẹ́gẹ́ bí
agbára tí òfin gbé wọ àwọn láti rí pé owó yìí kó tó di pé wọ́n ò rí yá àwọn fọwọ́ sí àwọn sì rí òkodoro rẹ̀ bí ó bá dẹ̀ yẹ kí wọ́n yà wọ́n ní àwọn á jẹ́ kí igi kí wọ́n gbélé ọ̀rọ̀ owó yíyá náà lẹ́yìn tó jẹ́ pé a lè ṣe ju tá a ti ṣe yẹn òun náà lọ ó kù sọ́wọ́ wọn kí bùbá wọn kó bo òdodo that is it. Yes, lórí ọ̀rọ̀ ti Nàìjíríà tí mo kà lẹ́ẹ̀kan yẹn owó tá a yá tó ń bẹ lọ́rùn Nàìjíríà báyìí ó ti lọ sí 30 trillion naira lọ́rùn orílẹ̀-èdè Nàìjíríà ṣe ó báyìí. Ìgbà tí PDP wà ń bẹ kò sí yàtọ̀, ìgbà tí APC tún gbà ṣàkóso wọ́n tún yáwó sí i. Bàbá ọlọ́dún ṣá máa yáwó ṣèlú lọ ni. Ẹ ṣe rí gẹ́gẹ́ bí ẹ̀sìn nígbà tí ẹ̀ ń ka lẹ́lẹ́ẹ̀kan sí láyà mi ń dá wípé tó bá ṣe wípé. ẹ tó tẹ̀síwájú ẹnjìnìà Akeem agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti wà pẹ̀lú wa ní ilé agbára láàárọ̀ yìí ẹni tí wọn ò bá jọ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ àwọn ni wọ́n pè wá lẹ́ẹ̀kan yẹn kọmíṣánná ti bá wa sọ̀rọ̀ fọ́mà kọmíṣánná léyìí tí gbogbo ètò yóò tún lọ lábẹ́nu bó bá ṣe kó lọ lágbára lọ ẹ tẹ̀síwájú. gẹ́gẹ́ bí ẹ ti sọ kò individually. kọ́nù làwọn òṣìṣẹ́ ìjọba tó ṣiṣẹ́ ìjọba bá da sẹ́lẹ̀ bó ṣe tán bó ṣe yẹ sẹ́ẹ̀ gbàgbé bá wọn ni wọ́n fẹ́ kó àwọn oríṣiríṣi kankan ta lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní airport international airport àti sàṣọ àwọn òṣìṣẹ́ ìjọba yarí ńgbà yẹn àti àwọn kan àwọn tó tí kíní kan wọn bẹ tí òṣìṣẹ́ ìjọba ló wọ́n tàn da sẹ́lẹ̀ nípínlẹ̀ kan tàbí orílẹ̀‐èdè Nàìjíríà kèésì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òṣìṣẹ́ ìjọba ó ń mọ́tò òṣìṣẹ́ ìjọba ni àwọn ìyá lọ́jà bàbá lọ́jà tẹ́ ń tajà káàkiri iṣẹ́ ìjọba ni Jíbọ́lá within 5 days sí 10 days tí gbogbo òṣìṣẹ́ ìjọba Nàìjíríà bá daṣẹ́ lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀kọ́ lọ bí iṣẹ́ tí ẹ ti gbogbo ṣọ́ọ̀bù tí ò sí mọ́tò tí ò sọ́kadà kankan pápá níjọba ní ó tẹ̀lé ní ó tẹríba fún mẹ̀kúnnù ṣùgbọ́n sẹ́nu mẹ̀kúnnù wá kò. ọba ṣe rí ohun tẹ̀mí rí bẹ̀ ni pé kò sí ìlú tí ò kì í yáwó kò sí orílẹ̀-èdè tí ò kì í yáwó. àmọ́ ṣùgbọ́n yóò yọ sí wọn lára ẹ̀kúnmọ́ gbádùn rẹ̀ yóò yọ sí wọn lára. ibi tí wọ́n ti balùmọ̀ ní Nàìjíríà ni pé àlọ́ owó là ń rí àkínrábọ̀ ẹ̀wọ̀n. ìdí tí bàbá sọ pé òṣìṣẹ́ ìjọba èmi gbàgbọ́ pé kì í ṣe òṣìṣẹ́ ìjọba nìkan ló lè protest ẹ má jà tọ́ra wa orílẹ̀-èdè kan ní àgbáyé ìyẹn ti ẹ̀ṣẹ̀lẹ̀ ní China nígbà kan tí àwọn aráàlú protest wọ́n ìjọba tó wà níbẹ̀ yẹn o tán láwọn tó ń darí wọn nílùú yẹn o nígbà yẹn o wọ́n láwọn ò fẹ́ gbogbo wọ́n dẹ̀ dìde once wọ́n dẹ̀ lọ jókòó sẹ́nu ọ̀nà sílé ìjọba pé nǹkan báyìí àfẹ́ until ìgbà tí president yẹn mú báyìí lò tó resign fúnra ẹ̀ ṣẹ́ni ó dìgbà tí ó dàbí wọ́n ń sún Nàìjíríà kan ògiri with what is going on because gbogbo owó tó ń yá yìí náà bí ìgbà tí wọ́n fẹ́ fi ọjọ́ ọ̀la àwọn ọmọ wa sóko ẹrú ẹ̀ ń yáwó owó tẹ̀ ń yá ẹ̀ ló fún mẹ̀kúnnù ìlú owó tẹ̀ ń yá ẹlẹ́ẹ̀ná àmọ́ nǹkan tẹ̀ ń lọ fún ẹ wo òbítíbitì owó tó ń lọ sọ́rọ̀ COVID-19 tó ń lọ yìí
tí NDDC bẹ́ẹ̀ etí la fi gbọ́. wọ́n fi yá léèrè béèrè ó dẹ̀ ń dá. àwọn fi ń ṣe check-up láwọn NDDC táwọn wí bílíọ̀nù náírà ní òkè ṣe mílíọ̀nù tó láwọn fi ń ṣe check-up lásán ẹjọ́ sáwọn àlùjọ ni wọ́n ti fi check-up fún ni. With what is going on in this country ẹ má jẹ́ àtọ́ra wa tó bá ń lọ báyìí tó bá ń ba lọ tá bá ń ba lọ báyìí Ọlọ́run má jẹ́. FCC tí ẹ ṣètò tó ń ṣètò lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. ẹ má jẹ́ àtọ́ra wa ṣẹ́ni EFCC. apá kìíní kan lọ́wọ́ wọn ìjọba wọn ò gbé EFCC ò gbé wọn o torí pé àwọn gbọ́rọ̀ sí ìjọba lẹ́nu lórílẹ̀‐èdè yìí. comrade gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ń sọ sẹ́rí EFCC tá à ń sọ̀rọ̀ rẹ̀ olórí wọ́n ti fẹ̀sùn kàn ní ayé ìjọba tó lọ wípé ó kó àìmọye jọ bàbá tó sẹ́rí sùúrù bàbá ní sùúrù ní bàbá rẹ̀ ìwọ̀nba ni ẹni tí ọba máa ń ní sùúrù tí ọba máa darí orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ ìwọ̀nba ni ẹni tí ó jẹ gómìnà ìpínlẹ̀ ọ̀jẹ̀ téèyàn bá jẹ́ kọmíṣánná tàbí téèyàn jẹ́ chairman local government tàbí èèyàn bá jẹ́ chairman cooperative ní ládùúgbò. yóò ní action yóò ní aroma kì í ṣe wèrè pé èèyàn dúró lọ́wọ́ mẹ́tẹ̀ẹ̀ta lè yóò kó àpò ní òfin sápò kọ̀ọ̀kan kọ́nà wọn fọ̀run kẹ́ bàbá wa Ajímọ̀bí abẹ́rẹ́ báyọ̀ kọ́lọ́ wọn fọ̀run kẹ́ nítorí ilẹ̀ ò ní bàjẹ́ mẹ́tẹ̀ẹ̀ta níbẹ̀ lọ́wọ́ bàbá ṣèyí máa yẹ kí ló kọ tí jẹ́ ọkùnrin tó wà lóńdó tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí gómìnà láyé PDP tó lọ mímí kò kọ́ mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́lọ́wọ́ la fi ń sọ ńgbà náà pé wọ́n yàn gẹ́sì kẹ́ńgbẹ́gẹ́ mẹ́tẹ̀ẹ̀ta lọ́yẹ kó wà lápò bàbá ẹ̀ tó bá yẹ kó yí ọ̀kan hàn pé ilé yẹn tí bàbá bá ti ṣe iná ní wọn gbogbo àti ń ṣe báyìí ó yẹ kó ti lé gbogbo wọn dànù tipẹ́tipẹ́ ìdí nìyẹn. Engineer Akeem ọ̀rọ̀ ìsọ́sìnì lẹ́nu ó dẹ̀ buyọ̀ sí torí wípé ẹgbẹ́ òṣèlú tẹ̀yìn wa PDP ni APC rè ṣùgbọ́n kò yọ yín sílẹ̀. kò yọ wọn lẹ o. ìdí tí ò sì fi yọ yín lẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ tẹ́ wà kò sẹ́ni tó ń ṣèlú successfully. sorry sir Fáyọ̀sé ni mo ní ìrànlẹ́ kan Fáyọ̀sé ní gbogbo Èkìtì ó ní kò séèyàn jẹ. òun náà lẹ́dẹ̀ tó ti kẹsẹ̀ sí nípínlẹ̀ Ọ̀yọ́ tiwa iná nínú àwọn nǹkan tẹ́ ẹ̀dẹ̀ bá wa sọ tí gómìnà bá wa sọ kún. ọmọ ọlọ́kọ̀ọ́kọ́ dùn. nígbà náà lọ́hùn wípé nípínlẹ̀ Ọ̀yọ́ láàrin oṣù bíi mẹ́fà báyìí kàṣá báyìí káwòdì ní gbẹ́kẹ̀lé owó Àbújá mọ́ kò ní sí kínní. ṣé ohun tí wọ́n sọ pẹ̀lú ohun tó tún ṣẹlẹ̀ yìí kí ni kò ẹ lè sọ fún wa kí ni nǹkan tí tó fà tó fi rí bẹ́ẹ̀. àwọn ọgbọ́n àtinúdá tẹ́lẹ̀ fẹ́ fi máa rówó gbogbo àwọn odò tẹ́lẹ̀ lè sọ tẹ́lẹ̀ lè máa gbé electricity jáde mẹ́ gbogbo àwọn oko tẹ́ ní ó lè máa méso jáde òótọ́ ẹ ti ń bẹ̀rẹ̀ àti rí gbèsè yín ṣùgbọ́n kí ló wọ́n dàbẹ́ ni pé nǹkan tí ẹ bá wa sọ ó yẹ kí a ti máa rí jàsẹ́ ọdún méje ń lọ. ṣeré ó yẹ kí n kọ́kọ́ correct nǹkan nígbà tí ẹ bá gbọ́n sókè. former commissioner Bímbọ́ Adékànbí ìgbà tó ń sọ̀rọ̀ ó ní pé àwọn pé gbèsè tó wà nílẹ̀ bóyá bíi 91 billion naira kò rí bẹ́ẹ̀ tẹ́ bá lọ wo DMO that's debt management office ẹ lọ wo kíní website wọn kíní Ọ̀yọ́ state wà níbẹ̀ wọ́n fi 127 billion naira sílẹ̀ gẹ́gẹ́ bí debt wọ́n dẹ̀ bá 5 billion naira léètì gómìnà àná Àlàó Àkàlà filẹ̀ and ṣí owó tí gómìnà àná Àlàó Àkàlà ẹ pé ọwọ́ ẹ̀ làwọn ti gba àkóso ní. so iye tán filẹ̀ náà lànà. 5 billion ṣe tí ni àwọn yẹn filẹ̀
nígbà táwọn ń kúrò wọ́n fi 127 billion naira lẹ̀ so kì í ṣe 91 billion tí commissioner sọ ìyẹn báyìí ẹlẹ́ẹ̀kejì ni pé a ṣí ti àwọn òṣìṣẹ́ tí wọ́n jẹ́wọ́ wọn tí yẹn náà runs to billions of naira a lè ṣí ti tàwọn pensioners tí yẹn náà runs to billions of naira a ṣí mọ́ so ìyẹn báyìí lè tó lè ṣe pé ìjọba yìí òun náà ni ìyẹn báyìí ẹlẹ́ẹ̀kejì ni pé nígbà tí wọ́n fi yá àwọn owó tí wọ́n yá ìgbà yẹn ní Nàìjíríà là ń make owó gan gidi Ọ̀yọ́ state dẹ̀ ń gba allocation to fat allocation in fact there was a time I think maybe June 2013 almost 20 billion naira ló accrue and gbogbo period yẹn time téèyàn bá ń rí ṣe ìgbà yẹn kọ́ ló yẹ kéèyàn máa yáwó period tí ìjọba yìí débẹ̀ ó jẹ́ period tí various challenges wà inú ẹ̀ ní ti COVID yìí gbogbo yìí ò bá wọn gbogbo ọdún mẹ́jọ yẹn and nínú ẹ̀ náà dẹ̀ rí o ní low allocation before kó tó di pé COVID gan ṣẹlẹ̀ so but upon that ṣe rí ìgbà tí challenges bá wà ńlá mọ́ leader and that is what Governor Seyi Makinde is demonstrating ṣe rí one thing ni pé as at 2011 Ọ̀yọ́ state IGR Ọ̀yọ́ state ju ti Ogun state lọ but wọ́n overtake wa ní 2012 or 2013 please wọ́n overtake wa and since then no looking back because àwọn wọ́n invest sí àwọn nǹkan tí wọ́n fi wípé yóò boost ọrọ̀ ajé àwọn for instance ṣe assume pé ẹ jogún hotel bóyá bí irú Premier Hotel wà ní ibì kan tí ọ̀nà bí ó dá tẹ́ ẹ bá jogún ẹ̀ the very first thing tẹ́ ẹ bá fẹ́ kí ibẹ̀ yóò function ìzílà kẹ́ẹ̀kọ́ lọ yáwó kẹ́ẹ̀kọ́ lọ ṣe ojú ọ̀nà tí ó dé ibẹ̀ nígbà tẹ́ ẹ bá yáwó tẹ́ ẹ ṣe ojú ọ̀nà tí ó dé bẹ́ẹ̀ ńlá àwọn èèyàn ó máa customer ó lè máa patronize yín lẹ́nìí Ogun state tó ń generate tí amósòyàn rí ti bí 1 billion naira ní monthly tó ló di nǹkan tó ń generate almost 10 billion naira. All the facilities on ground and ṣẹ́ẹ̀dẹ̀rí Ọ̀yọ́ state is not about Ìbàdàn alone it is about Ògbómọ̀ṣọ́ it is about Òkè Ògùn Ìbàdàn wà important understand the bet gbọ́dọ̀ neglect gbogbo wọn yẹn because ibẹ̀ náà ni àwa tá a wà n'Ìbàdàn náà ibẹ̀ náà làwọn náà fi lè gbádùn ara wa so that's why tó ṣe pé lẹ́nìí ẹ lọ wo Ìsẹ́yìn sí Ìbàdàn unlike what happened in the past tó jẹ́ pé wọ́n award iṣẹ́ lọ́dún mẹ́rin iṣẹ́ yóò sì mọ rálẹ̀ ń bẹ́ẹ̀ láàrin ọdún kan tí iṣẹ́ Ìbàdàn Ìsẹ́yìn tó ti bẹ̀rẹ̀ I'm telling you about 60% of the job ló ti ṣẹlẹ̀ so ńgbà tá a bá fi sọ pé à ń ṣe wípé a fẹ́ ṣe 2 years mo believe pé ibẹ̀ yẹn wọ́n ti commission ẹ̀ so ẹ wá wo àbáwọn èèyàn bí wọ́n ṣe shift attention náà síbẹ̀ ẹni tó jẹ́ pé ó ń produce nǹkan tó dẹ̀ need the farm produce kò nídìí láti ṣe gbé sí bíbá yìí yóò gbé síbi tí raw material yẹn gangan wà and Ọ̀yọ́ state dẹ̀rẹ̀ ẹ realize pé everything ó spread tá a bá ṣe kí lorúkọ Ìsẹ́yìn sí Ògbómọ̀ṣọ́ ọ̀pọ̀lọpọ̀ gbọ́n ẹ wà pé ọ̀nà kan tiẹ̀ wà láti Ìsẹ́yìn lọ sí Ògbómọ̀ṣọ́ ẹ wo bí ó ṣe boost ọrọ̀ ajé anybody lè lọ dáko ńbẹ tí ó lọ ṣe real mechanized farm ó ti mọ̀ pé òun ò ní ìjọba ti bóun ṣe ọ̀nà òun ò ṣẹ̀ ní tí ẹ̀ máa invest lórí pé bóun ni ọ̀nà ó ṣe débi àdúgbò làwọn yóò ṣe wá rà so these are the things tá à ń sọ ẹ wo circular road ìjọba Ìjẹ̀rin ti Senator Rasheed Ladoja àwọn náà design the concept wọn ni now ìjọba tó débẹ̀ ní 2011 àwọn believe in it which is good but at the end of the day for 8 years less than 5% oníṣẹ́ tí wọ́n lè ṣe tá a bá sọ pé a need wípé kí development
kó rapid ṣé ká fi 20 ọdún ká fi pilẹ̀ wèrè jọ́ ọ̀la tó fẹ́ já and that's why tó ṣe pé àwọn ọ̀nà tí wọ́n embark upon báyìí ẹ realize pé whatever owó tán bá ya wọ́n attach ẹ̀ mọ́ project so that èmi ẹ̀yin á lè trace wípé kí ni wọ́n fi owó tí wọ́n yá yìí ṣe and the major problem I mean difference tó wà láàrin ẹ̀ àti owó tí wọ́n yá ní federal level ó ní pé ẹ wo present wọ́n ní gba owó Abacha wọ́n ní láti sọ pé àwọn lo part of it fún feeding that is not the way èèyàn mélòó ni wọ́n bá feed ọmọ rẹ̀ nínú ilé instead wípé ká wò wípé kí ni tó lè boost ọrọ̀ ajé and tí circular road tá a bá complete ẹ lọ wo Akala road lásán tí gómìnà àná Alao Akala tó ṣe níbẹ̀ yẹn wọ́n bẹ̀ mí pé kí wọ́n ara lẹ̀ ń bẹ̀ mo ní ní ìlera rẹ̀ because kò sọ́nà but immediately tí máa yẹn ṣe ọ̀nà yẹn lẹ́ni Ọ̀yọ́ state ti generate ju owó kíní ẹ̀ gan lọ and kò bá dáa káìpẹ́ irú ọ̀nà yẹn tán bá parí ẹ̀ lọ́dún mẹ́jọ tí ìjọba àná lò wọ́n parí ọ̀wọ́n ṣe ọ̀nà yẹn ṣé tán bá parí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní láti gba challenge wa so ẹ realize pé àwọn èèyàn tó ń lọ sí bóyá wọ́n ń lọ sí Abẹ́òkúta ni àbí wọ́n ń lọ sápàtà wọ́n prefer láti gba bẹ̀ yẹn so torí ẹ̀ ló ṣe pé whatever ń tàbá ṣe ẹ jẹ́ ká wò pé kí ni economic benefit ẹ̀ ó dà à ń sọ̀rọ̀ pé wọ́n ya 100 billion naira nínú ẹ̀sẹ̀ báyìí at least a develop kí lorúkọ ẹ̀ hospital sí each senatorial district standard one lẹ́yìn yẹn ó ní wípé dry port wa ó ti wà nìbàdàn now tí dry port tí federal government tí àwọ̀dù kìíní ẹ̀ nìsín assuming pé wọ́n parí ẹ̀ bóò la ṣe fẹ́ make use sí corridor kìíní rail tí wọ́n ṣe wá látẹ̀kọ́ bóò la ṣe fẹ́ benefit ń bẹ́ẹ̀ a need ọ̀nà láti ibi tí ibi kìíní railway station yẹn wà tí ó connect dry port is part of ohun tí wọ́n yáwó fún and tí airport ti wá dẹ̀rẹ̀ tó bá wà up to standard ẹ wo before kíjọba ẹ̀ tó débẹ̀ kò kí ń sí iná ní alẹ́ ní airport Alákíá ìjọba ẹ̀ ló ṣe ṣiṣẹ́ lé lórí nísìnyí wọ́n ti ń land níbẹ̀ lálẹ́ tá a bá ṣe expansion ẹ̀ sí. ṣé àwọn iṣẹ́ yìí ẹ lérò pé ẹ lè parí ẹ̀ successfully kẹ́ ẹ tó lọ. àti site instance ẹ̀yọ̀ kan. number 2 torí pé olóṣèlú tí ẹ bá gbé bátìn fúnra yín ọ̀pọ̀lọpọ̀ kì í build lórí ntẹ́ni àkọ́kọ́ bá ń ṣe lọ. ara ilẹ̀ sọ lórí ọ̀rọ̀ Akala road pé wọ́n parí ẹ̀. and changes ibẹ̀ ni. ẹ fẹ́ fi yé wa wó pé tówó ìbádélẹ̀ ẹ parí kínní gbèsè yìí ò dẹ̀ ní di gbèsè fún ìjọba tí ń bọ̀. ẹ ṣe ẹ rí i pé wọ́n sọ kankan pé ẹnìkan ó ní pé òun lọ sójú ogun òun pa ogun ńgbà tó wá délé tó ń ṣàlàyé fún wọn níbi ó ti ń ṣàlàyé fún wọn kó tẹ ọmọdé ogun náà pa ẹ sì rẹ pé tójú ò bá tó ti lé ojú tó ti àbí tójú ò bá tó togun ojú tó ti lé àwọn iṣẹ́ àkànṣe tí ìjọba àná tí wọ́n dáwọ́lé ẹ realize pé ìjọba yìí yanjú ẹ̀ because kìí ṣe property ẹni tó ń ṣe lánàá property ìpínlẹ̀ Ọ̀yọ́ ni that is number 1 so àgbọ̀ sọ pé bẹ́ẹ̀ nìkan ṣe ìjẹta àbí bó ṣe àná làwa náà ṣe ní a gbọ́dọ̀ make sure wípé èyí tó dáa ju àná lọ ni that's number 1. number 2 ó ní pé ẹ wo issue 60 Ìbàdàn sí Ìṣẹ̀yìn 65 kilometre ni ṣó ti láàrin ọdún kan à ń sọ pé a ti ṣe nǹkan bíi 60% of it dábìí pé tí ó bá fi dọdún méje á ti parí ẹ̀ and Ajia airport wá sí Amúlòkó tẹ́ ẹ bá lọ sí kí lórúkọ ẹ̀ àwọn ọ̀nà yẹn ẹ mọ̀ pé traffic ń bẹ́ẹ̀ and ẹ̀ẹ́dẹ̀ wípé tẹ́ ẹ bá ti ṣe gbogbo ilẹ̀ ẹ̀bẹ̀ náà ni ó appreciate. Engineer Akeem lórí àwọn ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tí ó sì tẹ̀síwájú ni torí pé a máa tọpinpin bí ó bá ṣe ń lọ àwa ò fẹ́ kígbe kíní yìí ohun tẹ́ ẹ̀ ń sọ yé wa o
ṣùgbọ́n olóṣèlú ìwọ̀n ni wọ́n ṣe trust mọ́ so that kí ọ̀rọ̀ àná má dé bá mi kò tó mọ́ tó mọ́ so a gbọ́dọ̀ máa ta ká sì máa tọ̀ so àjọ máa fọ́lọ̀ ara wa níbi tó dé dùn á dẹ̀ mọ́ bí tí odò bá kún dé lórí owó ìní gbígbà ẹ ṣe tá a pè tẹ́ jẹ́ wa láàárọ̀ yìí. ẹ ṣe gan-an wọ́n ti ra ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kò ní jẹ́ kí a lè ọ̀rẹ́ wa Akínfá ẹ ṣe ọba ní Jésù ẹ bá ń dágbére fún wa rẹ. lágbára Ọlọ́run kọ́mọdé gàlẹ́ ọlọ́dún tó ń kéye ayọ̀ tí mo fi sínú àlékún bá ń jọ́ mẹ́jọ lágbára lọ́wọ́. so Ọbalànà ò ní ọlọ́wọ́ bọ́sìn ní àárọ̀ yìí Ajíbọ́lá Akínyẹ̀fà lórúkọ mi ògbólú àti. ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó kù àwọn amífẹ́ títí ọjọ́ mẹ́jọ ká kọ́ pàdé lórí bó ṣe lọ ẹ mọ̀ pé yàn pé lórí ìlú bá gbèsè ní kí wọ́n bàbá ní ẹ̀já fún ẹ kó kalẹ̀. Lágẹ̀lú ẹ̀fẹ̀ jàgàbá gbogbo rédíò máa rọrùn. Lágẹ̀lú FM 96. Second content. I'm going. Yes, Ajíbọ́lá ọmọ Akínyẹ̀fà mo ṣe wà ní kalẹ̀ ní báyìí mo ti bọ́ sí ìpele tó kàn tí yẹ ṣe ìpele ti àwọn Amitech estate real estate ilé-iṣẹ́ tó láàmìlàkà ilé-iṣẹ́ tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gba àwo rẹ̀ bọ̀ ilé-iṣẹ́ tó wò sòsòsò wípé àní àwọn ò fẹ́ kí ẹnikẹ́ni kó máa gbé ilé rẹ́ǹtì mọ́ kó máa dá owó ilé rẹ̀ bí àjọ kó sì wá máa san fáwọn àwọn ó sì fi ilẹ̀ rẹ̀ hàn bó bá jẹ́ wípé àwọn kan ní ọ̀fẹ́ ọkọ́lé kó lè dójú tì wọ́n wípé Ọlọ́run ọba ó ti ṣèpọ̀ ìkọ́lé a sì ń wo àtiṣe máa bọ̀ wọn àríwó pé ilé iṣẹ́ tó gbé òdodo lọ́wọ́ gbáà ni wọ́n ṣe. Yes. Yàfin ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ atọ́kùn orúkọ tèmi ni Ẹniọlá William èmi náà jẹ́ ọ̀kan lára àwọn aṣojú iléeṣẹ́ Amitech Estate and Property Management. Yes, ní ọ̀rọ̀ yìí àtọ̀ kọ́mọ́ bá di ẹran onídẹ̀ torí wípé Yorùbá ń ta bàtà àgbọ́dọ̀ tọ̀ iléeṣẹ́ Amitech àti ń gbọ́ ìròyìn ẹ̀sìn tí ń sọ̀rọ̀ lórí ètò lórí ìkànnì yìí ó ti tójọ́ méjì ó tójọ́ mẹ́ta ṣùgbọ́n ní ibi tí a bá dé láàárọ̀ yìí mo fẹ́ kí ẹ nà yẹ àǹfààní ńlá tí àwọn èèyàn jẹ ní December dáadáa lénìí wípé ní December lọ́dún yìí o pẹpẹ yóò gbọmọ pọn o ọ̀rọ̀ mọ́tò tẹ sọ mo fẹ́ kẹ́ ẹ nà yẹ ẹ dáadáa lénìí àwọn ibi tuntun tí Amitech tún ṣẹ̀ṣẹ̀ nílẹ̀ sí mo fẹ́ kẹ́ ẹ yàn nàná ẹ̀ mo dẹ̀ fẹ́ kí ẹ jẹ́ kó yé wa ìgbà tí owó lẹ́yìn mò ń gbọ́ fìrìfìrì kó fẹ́ change ìgbà tó bá máa change ẹ jẹ́ káwọn mẹ́tẹ̀ẹ̀ta pápápá ó bá ti lò. ní iléeṣẹ́ Amitech gbogbo àwọn promises tá à ń sọ pé a fẹ́ ṣe náà ni. ẹ bá ń gbóhùn sókè díẹ̀ sí. ní iléeṣẹ́ Amitech gbogbo àwọn promises tí à ń sọ pé a fẹ́ ṣe náà ni à ń ṣe so tí iléeṣẹ́ dẹ̀ wà is all about náà nìyẹn tí o bá ti sọ pé o fẹ́ ṣe nǹkan tó dẹ̀ ṣe fáwọn fún ìjọba gan táwọn ọmọ ti promise pé o fẹ́ ṣe nǹkan tó wà lọ́dọ̀ ṣe àwọn ìjọba yẹn dáadáa ni ẹ̀yìn iléeṣẹ́ yẹn náà wàá máa sọ pé iléeṣẹ́ gidi náà so ní ti December yẹn a ní tó bá tẹ̀ra lẹ̀ tó sùn initial deposit of 20% wọ́n á já tíkẹ́ẹ̀tì fún iléeṣẹ́ Amitech ìwọ náà ti wà nínú àwọn tó lè kópa nínú rábùdọ̀ tá a fẹ́ ṣe tí olóore kan dẹ̀ yọ kílẹ̀. wọ́n kò nínú flyer yìí ṣe tí ọmọ tí ó rí dòǹdè báyìí ni.
gbé fún yẹn then kò ń ṣe mọ́tò nìkan làwọn èèyàn jẹ ọ̀kadà wà jẹnẹrétọ̀ wà then freezer laptop àti àwọn fóònù sórí gbòòsì ní tilé yàtọ̀ àṣẹ lọ́tà sọ pé a fẹ́ fáwọn èèyàn lẹ́ran àbí sọ àwọn èèyàn ń gbọ́ wa lórí ètò báyìí so ọgbọ́n pé ẹfẹ́ nìkan ní ẹran mẹ́rin plus mẹ́rin ló rà ẹ̀dẹ̀ fún lẹ́ran mẹ́rin. tí ó gbà wá ní àbálẹ́ káwọn náà testify. kò bá tó ti ń wà testify lórí ètò yẹn. àwọn tó ń ra 4 plus tó ń ra 3 plus ẹni tó ra 2 plus pẹ̀lú gbọ́lọ́ mo gba ẹran wọn lọ tí ó dẹ̀ sí. àtàwọn tó ti ń bá yín ṣòwò fúngbà pípẹ́ bíi 2-3 years ago tó dẹ̀ yẹ pé gbogbo oṣooṣù lẹ́ ń ṣètò fún wọn ẹ̀ tẹ̀wájú. lérí ti properties bó ṣe lọ lérí ti ilẹ̀ bó ṣe lọ nìyẹn pé lẹ́yìn náà bá ti ra rẹ̀ kẹ́lẹ́ tó wá jẹ àǹfààní kẹsàn-án initial deposit of 20% kán lè já tíkẹ́ẹ̀tì fún kẹ́yìn náà kópa nínú àwọn olórí rẹ̀ nǹkan tí a gbé kalẹ̀ yìí tẹ́ bá wo àwọn tó ti ń ṣe real estate àbí àwọn tó ń sọ pé àwọn ta kò tí wọ́n ti ṣe wọ́n sọ pé àwọn fẹ́ fún àwọn èèyàn náà tó nù àwọn try láti ṣe nǹkan tó wà yìí ní special nínú àwọn kò táwọn. ní èdè àti ẹ̀tẹ̀ sísẹ̀sẹ̀ sọ fún wa ariwo pé ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà tí n bá bùkàn ìjàpọ̀ ọ̀dà kí n pé ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ pé wọ́n fẹ́ tiẹ̀ yí koto gbé mọ́tò fún yàn Amitech is number 1 tẹ bá dẹ̀ lọ́fíìsì mo fẹ́ kẹ́ pàtẹ́wọ́ fúnra yín lọ́tọ̀ ní ọ́fíìsì yín. then ẹlẹ́ẹ̀kejì question tẹ bí mi nípa ti ilẹ̀ pé price máa change lẹ́yìn ọdún iléyà tí a wà náà ni gbogbo àwọn ilẹ̀ wa tá a sọ pé à ń tà ní 500 600 800 price máa change I'm very sure ẹ̀yin tẹ́ jẹ́ agbẹnusọ fún wa náà ẹ ti dáhùn bí kan lẹ̀ wa especially ní ẹlẹ́gbọ̀n tá a sọ pé à ń tà ní. mo wò pé kí n má ìbẹ nígbà tẹ́ ẹ̀ tí ò kó gbogbo ẹ̀ ṣé ń bẹ́ ni. ẹ bá bẹ kò sí wàhálà gbọ́dọ̀ gbogbo òfin fọlọ́hún Ajíbọ́lá Akínyẹfà èmi ni ambassador wọ́n ní àdúpẹ́lẹ́ Ọlọ́run gbogbo òfin fọlọ́hún ọ̀yẹ̀ tẹ́wájú. so ẹ̀yin náà ti dé àwọn ibì kan especially orí tẹlẹ́bù yẹn ìfẹ́ náà dé ní tẹ̀lé rí pé ibi táwọn èèyàn ti ń gbé pé at least ẹ lè kálé méjì mẹ́ta ládùúgbò ẹ̀ tẹ́gbẹ́ tẹ̀ bá kọ́lé síbẹ̀ lẹ́nu kò ṣe náà gbó so then àwọn other places tí a tún ti ní ni pé a nílẹ̀ ní side Colorado University tí ẹ̀ bá ń lọ sọ́nà Ọ̀yọ́ ìyẹn àwọn ifun ó súnmọ́ àwọn estate kan táwọn yẹn ti ń gbé bẹ́ẹ̀ so ibẹ̀ yẹn new places ni a tún láwọn ibì kan náà ní Ẹgbẹ́dà Túbà tí ẹ̀ bá lọ sí ọ̀nà Amúlòkó so new places náà ni àwọn ọ̀nà méjì tó ṣẹ̀ṣẹ̀ kó àwọn ilẹ̀ wa. a tún níbì kan tí ẹ̀ bá lọ sí ọ̀nà ibi tí àwọn engineers ní market tó ń ṣe lọ sí ọ̀nà Ìsẹ́yìn yẹn tàbí Ìsẹ́yìn náà ọ̀nà tuntun tó ń ṣe yẹn so yẹn náà gbẹnu lé títì kan ṣe lọ́wọ́ náà. èló níbẹ̀ yẹn. àti surprise bẹ́ẹ̀. management ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́. yes ẹ ní àwọn lẹ́yìn owó rẹ̀ ó increase. bẹ́ẹ̀ni yóò increase. iléyà ti wá ó ti lọ báyìí ó túmọ̀ sí pé ẹjọ́ ṣẹ̀ lè máa ń fọ opportunity lẹ̀ fún àwọn tó bá wá lọ́sẹ̀ yìí kí wọ́n bá price tó wà ńlẹ̀ yìí. lẹ́yìn ètò yìí èèyàn 10 tó bá pè yín ẹjọ́ tí wọ́n bá sọ pé àwọn gbọ́ oyin lórí Lágelú tí pé Ajíbọ́lá Akínyẹfà tí wọ́n bá ti dákọ̀ mi ẹ dákun mọ́ bẹ̀yìn price tó wà nílẹ̀ ẹ bá ń ta fún wọn ó ní kẹ́ ẹ ta fún wọn ojú ò ní tì ẹ dákun mọ́. jẹ́ kí n sáré mention àwọn price ẹ̀ kọ́ máa rò pé ó ti change. mo rò pé yes àwọn náà lè mention. ìyáàfin ọ̀yá over to you. ṣé àwọn ibi tí ilẹ̀ wa wà máa dárúkọ ẹ̀ fún then máa dẹ̀ tún sọ iye tí ó jẹ́ máa dẹ̀ tún fi àkókò ìrọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbóhùn mi nílé ẹ jẹ́ àgbègbèsẹ̀ wọ́n ń sọ lórí rédíò bíi náà nílànà wípé wọ́n ń gbalé lẹ́lẹ́bú ní 800,000 per year so máa fẹ́ bẹ̀ wá gbogbo ẹ̀yin tẹ́ ilé wà ń bò mí bóyá kò bọ̀ ní pé 1.5. wọ́n tún gbà ní 1.5 kéèyàn máa rẹ́ẹ̀tì ilé fọ́jú kan ó nírú mọ́tò tẹ́ gbọ́dọ̀ páàkì sílé onílé torí téèyàn bá páàkì mọ́tò tí ó yẹ kó páàkì wọ́n á fún níwèé kó jáde because wọ́n ti máa wò pé owó wà lọ́wọ́ ẹ̀ bọ́ tó bá jórí ilé ti ẹni ààyè àgbàyàn láti ṣe ohun gbogbo téèyàn fẹ́ ṣe èèyàn ó jókòó tó bá wò ó lè ní fàràǹdà ló fẹ́ sùn lónìí. Oh my God. ẹ jẹ́ sáré sọ ní ṣókíṣókí torí àkókò wa tí ó pọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbóhùn mi nílé Amitech Estate phase 1 ó wà ní Ajibode extension 500,000 naira nìyẹn ní new very close to UI. 500,000 20% ní ìyẹn ò dẹ̀ ní change lọ́sẹ̀ báyìí ẹ ṣe. now Amitech phase 2 ìyẹn náà tún wà ní Olódò Ìdíròkò ní Federal Housing títì nílẹ̀ tiwa mo sọ nígbà ní ọ̀sẹ̀ tó kọjá ilẹ̀ wa òun ṣe léyìí tẹ́ gbọ́kadà lẹ́yìn tẹ́ bá páàkì mọ́tò níbi kan tẹ́ gbọ́kadà tẹ́ tó wá rìsẹ̀rìsẹ̀ rárá títì ni àdẹ máa mú yín lọ síbẹ̀ tẹ́ bá ti san 20% yín ó ní irú àtìkọ́ àmà ti fún yín ní date
pé ọjọ́ báyìí ní kẹwàá á gbé yín débẹ̀ gan ní àfijì ni. ìròyìn ọ̀tá fojú wa. bẹ́ẹ̀ ni ilẹ̀ wa ò ń ṣe pé. mo débi ilẹ̀ yín kan mo rí tí katakata ti bò ní kò ń ṣeré ní Ẹlẹ́bú. bẹ́ẹ̀ ni sà. alága wa bẹ̀rẹ̀ sí rìn lọ ṣàṣàṣà mo wò pé gbogbo ilẹ̀ yìí lẹ́tí mo fẹ́ sọ pé ibi àrìndé ó. ní Olúyọ̀lé ní Ẹlẹ́bú tẹ́lẹ̀ lọ yẹn but 800,000 ní yóò fún wọlé lágbára Ọlọ́run iléyà tiwa ó ti lọ. ọ̀sẹ̀ yìí ẹ bá ń fún àwọn tó bá wá lórí ọ̀fẹ́ tí wọ́n bá láwọn gbọ́. Polytechnic Ìbàdàn nìyẹn 600,000 naira náà nìyẹn náà then atúní Amitech Estate phase 5 yẹn ló wà ní Mele Town so very close to Moniya tẹ́ ẹ bá ti wá ẹ̀ rí gbogbo ẹ̀ náà la máa ṣọ̀nà náà fún 100,000 naira nìyẹn náà. ǹjẹ́ ẹ lè sọ nọ́mbà tí àwọn tó bá fẹ́ book appointment pẹ̀lú yín pàápàá tó ń gbọ́ ètò yìí lénìí tí wọ́n lè pè sí nítorí pé mo mọ̀ pé àwọn kan á fẹ́ pè báyìí pé àwọn fẹ́ book Monday àwọn fẹ́ wá Tuesday àwọn fẹ́ wá lọ́sẹ̀ tí ń bọ̀ yìí. ọ́fíìsì building yẹn tẹ́ bá ti débẹ̀ ẹ kàn rọra bọ́lẹ̀. gbójú sókè ẹ ti rí ilé pẹ̀tẹ́sì ilé alájà méjì yẹn ẹ ti rí ibẹ̀ wọ́n kùn ní àwọ̀ blue ẹ ti rí Amitech Estate and Property Management níbẹ̀ ẹ̀yin ẹ kàn rọra wọlé ẹ ti rí àwọn èèyàn wa gan tán máa kí wa pé ẹ káàbọ̀ àádẹ àtẹ̀sìn ifá ti kẹ́ iye tẹ́ ẹ bá ní ẹgbẹ́ ìgbésẹ̀ ẹ wá wò ẹ̀rí kó dájẹ́. mo rí pé ẹ nífẹ̀ẹ́ aráàlú púpọ̀ torí pé ẹ fẹ́ kún kálukú alága àwọn nọ́mbà wo ni wọ́n lè pè. àwọn nọ́mbà tẹ̀lé pè lélẹ̀ 08036138308 lẹ́ẹ̀kan sí 08036138308 then 08142780649 then 08142780649. ẹ tún pè é lẹ́ẹ̀kọ̀ọ̀kan sí i torí pé ẹnu yín yá pọ̀ fún àwọn tó ṣẹ̀ mú báyìí rò. 08036138308 lẹ́ẹ̀kan sí 08142780649 then our website wa ni www.amitechtraining.biz then gbogbo àwọn social media wa at Amitech Investment then Twitter Amitech Estate ṣé ẹ fún wa ní orí ọ̀fẹ́ tí mo bèrè iṣẹ́ ti fún wa pé àwọn tó bá wá lọ́sẹ̀ yìí the same price yẹn lè máa fún wọn ìbáàjẹ́ Lẹ́bú ìbáàjẹ́ anywhere tẹ lélẹ̀ sí ojú òní ti yín ambassador Ajíbọ́lá Akínyẹ̀fà ìyàwó tún kúnra gbogbo fọlọ́n mo dúpẹ́ ọ̀ Amitech ojú òní ti yín o ambassador Akínyẹ̀fà padà wọ́n tún fi yẹn náà kún wọ́n tún fi kún. ó ti wà lára mọ́tò wọn ti ń gbé ká ìbálẹ̀ ti sọ àwọn kan ti rí ìbò rẹ̀. èmi náà mo sẹ̀ ń bẹ láàárọ̀ yìí. bẹ́ẹ̀ ni sà ẹkún náà ó sà. ambassador Amitech ojú òsì ní tì mí láéláé lágbára Ọlọ́run òkè lẹ́ẹ̀mọ́ lọ. yes ẹ̀yin èèyàn wa tó ṣe rí láàárọ̀ ènìyàn ìyá wa ṣáà lè tún gbọ́ nọ́mbà lẹ́ẹ̀kan sí látọ̀dọ̀ ẹ̀ka tó máa lọ. 08036138308 036138308 ẹ tún lè pè wá sí 08142780649 08142780649 branch office wa náà dẹ̀ wà ní Ring Road tẹ́ bá ti dé Ring Road. àwọn tí ó bá lè wá sí. bẹ́ẹ̀ni tẹ́ ẹ lè wá sí Adégbàyí plot 6 ní first floor Olúyọ̀lé fish compound beside Fullmark supermarket tẹ́ bá ti dé Mobi ní Ring Road ẹ ti rí bí MTN yẹn kan ra máa tọ̀nà yẹn straight down ẹ ti rí Fullmark supermarket yẹn ẹ ti rí bẹ́ẹ̀. ojú òní ti láéláé yes yòókù yóò tún di lọ́jọ́ mẹ́jọ lágbára Elédùà ojú ìtì náà alẹ́ ojú kò ní tì yín iléeṣẹ́ yín ó ti ń gòkè yóò tún máa gòkè sí ni ẹ mọ̀ gbàrà wọ̀kúnràwọ̀ ní ìrọ̀lẹ́ agbára Ọlọ́run. Ajíbọ́lá ọmọ Akínyẹ̀fà Ògolúwa tí tàn tí ò lè tàn láéláé gbogbo ògo ti ẹni Ọlọ́run títí ìgbà látún pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ ambassador Ajíbọ́lá Akínyẹ̀fà ń gbé kiri o.